Bobato, àsìkò láti yan, jẹ́ kí yan rẹ̀, kí yan igun ara mi. Àní Bobato, àkókò láti yan, jẹ́ kí yan rẹ̀, kí n fẹ́ iṣan ara mi. Torí pé ó mọ̀ léwu, ó mọ̀ léwu lọ́pọ̀lọpọ̀, mo ní ó léwu lọ́pọ̀lọpọ̀, ẹni gbẹ̀gùn eléégún ó mọ̀ léwu gan. Ẹ bá jẹ́ ká jọ sọ. Kí ló tó fariwo láàárọ̀? Kí ló fariwo lónìí? Wọ́n sì ń rí wúwo ìgbà tí ń sọ gàgà. Wọ́n sì ń dáná. What nonsense! Aaron, nonsense! Does it not make sense? Sorry sir. Ọ̀gá, blood ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín sir. Ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín. Ẹ lọ hospital. Ó lè kó ní blood. Ọ̀gá, kọ́kọ́ ní mọ́tò méjì ní àyẹ̀wò méjì kan sir. Hello. Wọ́n ṣòrí tí bá ti kú kò mọ̀ pé Tinúkẹ́ ló pa mí, right? Because I can't just imagine it's crazy pé o lè believe pé o lè fi ìgò fi yá mi ní ọwọ́. Wọ́n á sọ níta. Ọ̀gá ẹ lọ sí hospital. Ìkúlẹ̀ àbí àgbà mo dẹ́rẹ̀. Sidi, ṣoṣù bá mi rọ́kọ mi, where's Jason? The man is outside. Wọ́n ti jáde lọ báyìí, wọ́n mú kọ́kọ́rọ́ pọ̀. Madam, why you do like that now? You don't sue the man for her. They say so báyìí. Ìbá ti máa fọ̀gbọ́ mọ́ wọn lọ́wọ́. Ọwọ́ ti bẹ́, ìsàn ti jápọ̀ mọ́ra lọ́wọ́. Wọ́n ràn ọwọ́ ni. Ebi na husband na. Ẹ̀bá ti mẹ́sẹ̀ bá wọn. Kí wọ́n bẹ̀rẹ̀ kí n ṣe? Àbí? Kí ló yẹ kí n ṣe? Sọ fún mi. Enlighten me, educate me. What am I supposed to do? O ti lè lẹ́nu ọ̀rọ̀ sí o ti lè sọ̀rọ̀ padà bí? Audacity wo lo ní láti interfere nínú business mi àtọkọ mi? Make it clear, let me know. Not bad, ma. Not bad. Speak now, let me know. Audacity wo lo ní láti interfere nínú business mi àtọkọ mi? Speak! Idiot. Tí bá fi ẹ̀yìn ọwọ́ mi, tí bá fi gba etí ẹ̀, ojú ẹ̀yọ kan tó là yẹn, ó máa dé padà ni. Nuisance. Níbo ló wá lọ? Wọ́n ti bọ́ta. Láti yan, jẹ́ kí yan rẹ̀, kí yan Ti dá. Kí ẹ fẹ̀yìn ọwọ́ gbá ojú mi, kójú mi kejì ọ̀fọ́. Ó ti dá báwọn. Torí mo wá sí àyìn. Ó ti dá. Ìgbọ́kọ̀ yín ni, ẹ pa. Ẹni bí ọkọ mi. Kim,
Àyìndé mi. Stop. Má bínú. Màá lo àwọn ohun rẹ̀lẹ̀ fi bá mi sọ̀rọ̀. Nígbà tí bá dẹ̀ sọ fún ẹ pé kò ṣe nǹkan, wàá máa lágídí pẹ̀lú. Wọ́n ló máa ń fa náà. Nínú ìlú tí wọ́n sáré escalate. Ẹ̀yin àtàwọn ọgbọ̀n wọn ń jà wọn parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ wàá ṣáà máa fẹ́ everything, máa fẹ́ lójúfẹ́ nínú. Tó pé ìwọ náà kò ń gbọ́ràn. Bá ń gbọ́ràn, wà á ti bá ti sọ fún ẹ pé kò ṣe nǹkan, wàá ṣe. Ìgbà little ló kàn máa ń fa argument láàrin wa. Ṣáà má bínú. Ilé tuntun yẹn ṣe fẹ́ máa fakọ sí mi. O mọ̀ pé wàá sọ pé kí n má bínú tẹ́lẹ̀ ló máa ṣàgídí. Nìkẹ́ni. Ó wà lọ́wọ́ gáùn tó máa ń like. Nìkẹ́ni. Nìkẹ́ni. Pẹ̀lú owó yẹn ṣì ń dún ẹ̀. Easy. Bó máa tó lọ. Bí ẹ kò lọ sí hospital láàárọ̀. Rárá, mi ò ní láti lọ sí hospital. Má worry, màá wà okay. Mama bá mi argue. Ìwọ náà máa fẹ́ every little thing, máa take care of personally. Nìkẹ́ni. Ibi abájáyé dé, ayé amúpa jẹun, kíyàn plumber níbẹ̀. Kọ́ bá jẹ́ èèyàn náà tó bá ṣe yẹ̀wẹ̀, àwọn tún fẹ́ fọ̀gá jẹun, èmi kí mo gbọ́n. Ayé ò ní fàájì, kó ṣẹlẹ̀. Wá. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ fọwọ́ kìíní lókè. Kí ni pọ́ǹpù kó bá jẹ ni méjì fẹ́ kíyàn plumber kan fọ̀gá jẹun. Ọwọ́ afẹ́ sáré gbowó yàn sọ́wọ́. Wọ́n á sí. Yes, sir. Kí ló ṣẹlẹ̀? You don't know what happened for this house, so ọgbọ́n kankan rárá ni. Inú ìgbọ́n kankan kí ló ṣẹlẹ̀? Níbo lọ wà lánàá? Ìgbà kọ́gà sọ fún mi pé yẹn jáde rárá, mo sì wọlé la sùn pé ìwọ kó bá fẹ́ jáde ó lè gbé mọ́tò ẹsẹ̀ wá fi rìn wá dẹ̀ sí kinní fúnra kan. Wà bálẹ̀kùn sísí ńgbà tí ó ṣe díẹ̀. Mo ń gbáriwo, mo ń gbọ́ pípípípípí, mo kàn jí mo tún ṣe jáde, mo dẹ̀ rí kọ́gà ti ṣí géètì sílẹ̀ wọ́n fẹ́ jáde. Ojú èmi àti wọn wá ṣe mẹ́rin bọ̀, mo rí pé ojú ní kó pankẹ́rẹ́ lọ́wọ́, mo kàn ṣẹ́ sí máa mọ́ kàn. Ó kó kòwókò gan. Nǹkan ṣẹlẹ̀ lánàá. Kí ló ṣẹlẹ̀? Mọ̀dàmú burú o. Ọ̀gá ìṣe gentleman, ọ̀gá gentle gan. Màdàmú kan náà kájọ mọ̀. Tó bá rí tí mọ̀dàmú ṣe fọ́gà lánàá. Sọ́ọ̀sì mọ̀ pé wọ́n báyìí, ó sì wù sùsùsù, ó sì mọ́kọ rẹ̀, ó sì fọ́ngò mọ́ lọ́wọ́. Ẹ̀jẹ̀ sì ṣe sóró báyìí. Lẹ́jẹ̀ ń ṣe yá bí púùlù. Mo wá sọ pé mọ̀dàmú tẹ́ka mi sí, ẹ má ṣe bá ń fọ́gà, ẹ má ṣe kíní kan. Wọ́n ní tó bá sọ̀rọ̀ àgò kíyù. Ojú mi báyìí ni mọ̀dàmú ṣe múgò báyìí tó ti ṣe pọ́ọ̀. Ìyàwó ọ̀gá máa ń ná ọ̀gá ṣeré ni. A lè wà nílé lójú mi báyìí, wọ́n sì fún ọ létí wá. Tọ́gà bá sọ, àwọn ò tún kọ̀ kejì báyìí, wọ́n tún ṣe wá. Ọ̀gá ni mi ìmẹ̀lẹ́ fẹ́ sẹ́yìn, wọ́n tún fún ẹ mi. Wọ́n máa ń ná ọ̀gá gan. Ọlọ́jọ́ kan, ṣé bí wọ́n máa ń sọ wípé ṣé ní òtún fẹ́ dòmẹ̀sí falẹ̀. Kí ọkùnrin bá mi lò. Tí ọkùnrin bá lu obìnrin lọ́dọ̀ tiwa. Màdàmú ni máa ń lọ kọ́ wọn. Ṣùgbọ́n màdàmú kémi àti ẹjọ́ mọ̀ èyí lè pa dìjẹ́ débi pé á pààyàn. Irọ́ wọn pa. Màdàmú súnmọ́ mu sí ni wọ́n. Ghetto for inside, butter for outside ni. Wọ́n kàn fáìn lásán ni. Fáìn gẹ̀ẹ́dẹ́ ọgbà dé. Sórí iwájú Ọlọ́run àtẹ̀yàn kí bá ṣe pé wọ́n ló fún mi ní information Ògúnrèmí lè gbàgbọ́. Màdàmú kó jẹ́ pé kan báyìí kan pa dìjẹ́ kan bá rí àyàn sáré jáde wá. Sórí màdàmú tó ń rí òun. Ọmọ mo sin ni tó fojú jọmọ lẹ́kí. Ojúmọ̀ ṣe fi mọ̀ wà ẹ̀dá. Bí wọ́n ṣe wà ó súnmọ́ pákó ń sẹ́fọ̀ bọ̀tà bó ṣe rí nù. Ó jìnà sí bọ́tà jù. Wọ́n burú ju ìmọ̀ bọ́gà gan ṣe pàdé wọn. Wọ́n kàn fáìn ni wọ́n wáyé kọ́ ọmọ ní station wọ́n ní station àmọ́ sọ ọ̀rọ̀ gbà ń gbẹ lórí ìyàwó ọ̀gá. Bó bá roko ikún tó gbìn pa sí. What happened? You look dull. Kí ló ṣe ẹ́? Má worry yourself. Ṣé mo ṣe mọ ẹni? Ṣé kò ṣe pé wà á tó pẹ́ tó ti bẹ̀rẹ̀? Má ṣe pé ó tún ti gbé ìṣe ẹ̀. Mo ṣe nǹkan tó wá ṣe láàrin àgbo àti ṣé ó lọ fàtó yẹn. Nǹkan kékeré tí ò tó nǹkan. Doti do re mi fa mi re la so fa mi re do ti la. Babe, ṣó wa okay? Mo wà okay jàre. La si ti la. La ti do. Tí ẹ wá wo nǹkan. Kíni ẹ? Máa bọ̀ ó ní ọkọ̀ tí mo fẹ́ fi hàn ẹ́. Kíni? Sorry, actually, I like him so much. Everything about him. Bó ṣe máa ń rẹ́rìn-ín, he sets of teeth. Bó ṣe máa ń rẹ́rìn-ín sí. It's just so good. Oh, look at his smile. Perfect. His set of teeth, so white, so nice. Pause, can you pause it?
The way you act, girl, is very, very good. Wait, does it even make sense to you? When you look straight into my eyes, would then soften me like open me? Jason, please don't stop. You keep quiet! I won't give you no money, so. Imagine me, mo jókòó síbi tó jókòó sí yẹn. Wọ́n sexualize obìnrin mi níwájú ẹ. Mi ò sexualize ẹ̀, mo sọ fún ẹ pé mo like as an actor ni now. Kí ló sọ báwo ni sexualize ẹ̀? Lórí sọ pé o like limbs ẹ, o like gbogbo nǹkan tó ṣe. Jason, o ní ìtìjú kọ́bọ̀, ìtìjú tó kéré tó bíntì báyìí, you don't have it. Okay, yes! Ìwọ tó ní ìtìjú ló sexualize ọkùnrin mi. Oh, yeah, I now see why you are dressed like this. Obviously, that is the person you want to go meet. And I will never allow that happen! Shut up! Shut up! Keep quiet, let me talk. Get on there! Okay. You can't even own your emotions. At least he owns the screen. You can't own your emotions. Look at you displaying madness everywhere. Okay. So insecure. Get out! I am now an actor. I'm not saying actor, you know. Google me. Since I pay actor, I'm not an actor. So but take me warning. I ask you, I repeat again. But take me a minimum joko. So I will sexualize obìnrin mi. Will you take it, you idiot? Of correction, I wasn't sexualizing him. I only told you I admire his talent because you don't have any talent. You only talent. You're very stupid. Shut up! You're stupid. Get out, Joe! You're crazy. Kí ni mo ti sọ? Gbogbo nǹkan ló máa fẹ̀ lójú fẹ̀ lómú fẹ̀ ṣé o fẹ́ wo wá kọ̀ kú dànù. Gbogbo ariwo òṣì tó ń bọ̀ wọ́n ṣe ń làgùn sí sweat all over your face and your body sweating shouting kò sú ẹni. Everybody mọ̀ pé o sexualize ọkùnrin mi under my watch. Bobo get out. Don't do such. I am a man. And I know you are not. You are not a man. If you know your worth, you will not be yelling crazy like this. Over what? Over an innocent talk. You got to go stop fine. Ní ráńpẹ́, an innocent talk. O lè fẹ́ fún. You are calling yourself a man. You are not a man. You are a boy. In fact, the 16-year-old boy will not do this. Don't lagun wèrè kiri. Get out. I'm not a man. Yes. Dios. Ní kíni? Kí ló dé? Kí ni mo ti sọ? Owó ni báwo? Babe? Eje. Babe. Kí ló ṣẹlẹ̀ sí? Don't touch me. Not a man. Really? Ṣé torí pé o kò admire ọkùnrin nínú movie lásán? Ó ti sú mi. I'm really tired. Wọ́n ní tí ọba dórí olúfimọ́, ìyẹn máa ń fi mọ́ ni. I should leave Jason with all these aggressive nonsense behaviors he's been displaying. Àmọ́ ọmọ ti wọ̀ ọ́. Ọjà tó mọ́ bá dẹ̀ ti wọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti dòkúta. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Will you listen to my honest advice? Yes, please go ahead. Ṣorí jẹ́ ìsọ̀ pọ̀pọ̀ fún ẹ. Ẹ̀ǹkan ní igi okó ń kọ́ ni lẹ́sẹ̀, fọ́ ni lágbè. Ìyẹn fún ẹni tó bá gbọ́n. Ṣorí òmùgọ̀ èèyàn, á kọ lẹ́sẹ̀, á fọ́ lágbè nígbà ìgbà. I mean 200 times. Tí kò bá work, ẹ̀yin méje lè máa ṣe co-parenting. Wọ́n máa ṣojú ṣe tiẹ̀, wọ́n náà dẹ̀ máa ṣe tiẹ̀. Mi ìbá ní kí n advise ẹ̀ jù báyìí lọ, àmọ́ èmi ò sí ilé ọkọ. Àmọ́ gba ìlànà yẹn máa sọ pé kò kú sí ilé ọkọ, ó fẹ́ kí kejì náà kó jáde nílé ọkọ ni. Àmọ́ kò rí bẹ́ẹ̀ o, mi ò fẹ́ kí iná ìsìsì kó jó mi lẹ́ẹ̀mejì nìyẹn. Ṣorí pa á lẹ́yìn, pa á lọ́la. Tí ojú ọ̀hún ò bá fọ́, báyìí ló máa wò. Nǹkan tó mi kàn máa sọ fún ẹ ní pé tó bá kọ wájú sí ẹ kò tá, tó bá kọ̀yìn sí ẹ kò tá, tó bá kù wọ nìkan wàá tún ara ẹ pàdé. Ọjà òkùnkùn ló ra o. Look before you leave. Ó léwu, ọmọ léwu. Ó léwu, àwẹ̀ ọmọ léwu o. Ẹ máa ti ṣàyọ̀, ẹ káàsán. Àǹtí yín wo ló ń ṣayọ̀ àbó lórí burúkú ni ẹ́? Àǹtí ẹ̀ wo ló ń ṣayọ̀ kiri? Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni gbogbo orí burúkú tí mò ń gbọ́ yìí? Kí ló dé tó ń lè gbọ́n mi lára? Kí ló dé tó fẹ́ pa?
ló ṣẹlẹ̀ ìwọ ọmọbìnrin yìí? Wá jẹ́ kí orí ẹ̀ kó pé. Orí ẹ̀ yẹn jẹ́ kó pé tí wọ́n bá ní ògùn ìdílé ẹ̀. Yóò ní ẹni tẹ́ ń wojú ìdílé yín. Ògo kan ṣoṣo tá a ní jọ nítorí Ọlọ́run má bá wa pa. Má bá wa pa kó má pẹ̀gbọ́n fún mi. Ó yá wèrè ní. Ìwọ lánàá olóòdì bẹ́ẹ̀ kó àkókò jẹ. Gbogbo ìgbà náà máa fẹjọ́ ẹ̀sùn èwo lóyè burúkú náà. Èwo lóyè burúkú. Bó ṣe dákẹ́ bí wèrè yẹn ló dáa torí tó bá ní o fẹ́ dún lásán. Kò fẹ́ bá mi sọ̀rọ̀ lásán tí bá wá ya bá ẹ ṣọ́ọ̀bù ni máa ka ẹ mọ́ màá nà tí ẹ bàjẹ́ màá nù ẹ pa tó bá mọ̀ pé márèjì ti sú ẹ fẹ̀gbọ́n mi lẹ̀ kó máa bá tiẹ̀ lọ ọmọ ẹlẹ́pọ̀ kú ni ẹ kó lọ tún gun ẹ̀fọ́ ń ta ìyàbọ̀ ti ń sín ọlọ́mọkọ tó ní gbogbo ayé lára tó bá bí dán sí nǹkan jọ torí Ọlọ́run tó bá bímọ ju ẹyọ kan ṣo tó bí lọ jọ kí ló fẹ́ ṣe kí ló dé jẹ́ kí orí ẹ̀ yẹn jẹ́ kó pé ṣó ti gbọ́ wo òpònú òṣì aláìníronù ọ̀dẹ̀ olóṣì. ràn mí lọ́wọ́ Ọlọ́run ó ní kó ràn mí lọ́wọ́ kí lè yàn rẹ̀. àbúrò ọkọ mi ló ẹ̀ṣẹ̀ pè mí tán sí tó ń gbé mi ṣépè tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi kò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ kò béèrè anything ó kàn ń dọ̀rọ̀ kalẹ̀ ní. wo èmi ò ní nǹkan méjì tí máa sọ ju pé tó bá kó wájú sí ẹkùn tán tó bá kẹ̀yìn sí ẹkùn tán tó bá kú wọ nìkan kó tú ìrà rẹ̀ pa. Joy ma Joy ma. Àwọn ọjà tí mo ní kó sẹ́ǹd sí yànnà kájà yẹn ṣọ́ ti débẹ̀ ṣé òun pé dispatch yẹn òun tó ń mọ́nítọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni mà but àwọn electric blender yẹn mú òfin sí jùtọ̀ ẹ̀kọ́ sọ pé ìwọlé lọ́sẹ̀ máa gbèdé. How could you do that? Come on. Báwo lo ṣe ní fi blender sí? Ṣùṣà inform customer pé blender ò sí nínú àwọn ọjà yẹn. Yes mo sọ fún wọn. Kó dẹ̀ máa ń pè kó máa monitor blender kó bá dẹ̀ ti dàrọ́ ọ̀la kó lọ deliver ẹ̀. Ó ti máa bọ́ máa mú kọ́ receipt àwọn Kemity empire báyìí. Ṣé n gbé wá kẹsàn-án àbí kó dọ̀la? Bó ṣe ń wọ ẹ̀gbọ́n mi ò tiẹ̀ ní wàhálà rárá very gentle guy o bọ ìyàwó tó fẹ́ ó ṣorí burúkú kí ni. bí mo ní kó má pé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lára ó lè sọ fún mi pé ó ti gbọ́. Ò lè bá mi sọ̀rọ̀ tí o rí pé bó ṣe sọ mo ṣe bẹ́ẹ̀ lóhùn because kò yé mi ìmọ̀rú tí bí tí ẹ ṣe jẹ́nu láìfù mi tó jẹ́ wọ́n ló máa sọ fún mi ìgbà tí máa pe ìyàwó ẹ̀gbọ́n mi àti ìgbà tí mo ò ní pè. Basically, I watched a documentary and I liked the fact that whatever that person was doing in the documentary, I liked her profession and she was a lady. Really? Yeah. What's the profession? Law. Oh, yeah. Lawyers are good people. So basically, she's just a lawyer. Yeah, wow, that's nice. So what about it? So now I want to change my course. To what? So now I would like to study law instead of mass communication. Wait, okay, so because of the movie now, you want to change your career to... Yes. Well, it's not bad. I mean, lawyers are good people, you know. So just so say anything you want to do in this life, you have my support, you have my blessings already, right? Yeah. But Daddy, Okay. you know law is a really, really expensive course. And so, I mean, nothing is too expensive for me to give my one and only daughter, right? Yay. You know that you lost me. Mommy. Oh, mommy's home. Baby. Hey! Hold it. Babe, come Oh, on. no. You better share it. Because if I'm already ready to check you, do me believe. Mommy, You won't have the audacity to call me your baby. Mommy, come. Oh, shut your mouth. Excuse me. Emelu ni ma sọ fún pé tèmi àti bàbá ẹ̀ tẹ́ bá ní gbólóhùn kó má interfere. Don't talk to me, please. No, get up and leave. Now! Daddy loves you, okay? I'm coming. Excuse me, don't do it long. Relax now. Kí ló tó ń pariwo mọ́ mi ẹ̀bẹ̀ yẹn? Jason, you're a very shameless man. What have I done? You are so shameless. Ojú gbà mí tì fún ẹ. Àbúrò ẹ, Ṣayọ̀, ó pè mí lénìí. Ṣayọ̀ pé Fabio fẹ́ kí ẹ náà ni àbí? I wish that was the case. I wish that was the case. That's what I want to know. Why would she do such? Tí o bá ṣe pé o tún ti lọ rojú àbòsí tó máa ń rò fún wọn. O tún ti lọ rò fún wọn. Why would she do such?
Why? Kí ló dé? Ṣáyọ̀ àṣegbè. Oh, ta ló lọ rojọ́ fún? Ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àbòsí. Kọ́kùnrin wà tó ga tó ẹ̀ kó máa ṣàbòsí. Kó máa rojọ́ kẹ́jọ́. Babe, Jason, how many times will I tell you that? Every time, tell me àti ẹ bá ti ní misunderstanding. Let it stay between us. Yeah, let it stay within these walls. I'm trying, but... Why? Gbogbo family ló máa pè ló máa bẹ̀rẹ̀ sí máa rojọ́ fún kí ló dé for what? Ṣó fẹ́ pa mí kékeré ni? Okay, so... Kàmá tí ní ẹni misunderstanding. Family kan ti ń pè mí, ó ti ń gbé mi ṣépè. Ìyá ti ń pè mí, ó ti ń gbé mi ṣépè. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Me, there were mom. I just needed someone to talk to. I'm sorry. So you sound foolish. If you needed somebody to talk to yourself or you talk to your daughter. Okay, do you know what? Yes! Mama, Bami, Jackie, for our family here. I won't take it again. Yes. Kí ló dé? Yes, I'm gonna fix this, okay? I'm probably just gonna put my stuff on quick. Nonsense, Nicole. She won't buy your woman's already. Of course. She doesn't even respect me. Of course, I'm fix it now. Wàá pè é sí wọn sọ fún pé mi àti ẹ ti parí ìjà. Tàbá tuntun ti wá jà. Wàá tún pé èdè òjò kàtìkàtì ẹ. Wàá tún ro fún. I'm stupid àbí. No worries now. Ṣùgbọ́n èmi ni mo máa ń gbẹ̀ láyè. Èmi náà dẹ̀ mo máa mọ̀ nǹkan tí mo máa ṣe. Babe, man, fix it. I'm sorry. Kò tó yẹn now. But, I don't know. Mo pè ẹ́ bí àbúrò, mo dẹ̀ confide in you. Ó dẹ̀ ń ṣe gbé ìyàwó mi ṣe pé. What kind of nonsense is that? Does that even make sense? Eh? Ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi. Hello, bro. Will you just keep quiet? Pè ẹ́ bí àbúrò, mo bá ẹ sọ̀rọ̀. Ó wá pe ìyàwó mi. Ó lọ ṣépè fún. What kind of nonsense is that? Ìgbà gbogbo nonsense ìbẹ̀rẹ̀ láyé mi àti ẹ. Orí ẹ ti dàrú. Get lost. Jẹ́ kó máa bínú sí mi. I'm sorry. Babe, see, we can fix it. Má bínú jọ̀ọ́. Ẹ gbà mí. Ẹ dúró o. Àwọn èèyàn tó máa ń sọ pé kéèyàn máa dá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Wọ́n mọ̀ nǹkan tó ń sọ o. People wey say no dey put mouth for relationship matter. No dey put mouth for relationship matter. Irú nǹkan báyìí ló ń try láti sọ kéèyàn máa avoid. Lẹ́ni tèmi ń gbèjà ẹ̀. Lẹ́ni tèmi ń gbèjà ẹ̀ pé ìyàwó ẹ̀ fẹ́ pa kí n gbèjà ẹ̀ kí n pariwo lé ìyàwó ẹ̀ lórí pé kó ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ sí mi. Ẹ̀gbọ́n mi ní láyé kejì. Ẹ̀gbọ́n mi ní láyé tèmi kémi má ṣe irú ẹ̀ mọ́ kí n má sọ̀rọ̀ sí ìyàwó òun ẹni à. À ń torí ọjà níta ló ń jà lẹ́yìn òun. Ó ga o. Ọlọ́run mo tẹ́ mi ìdúbẹ̀. Kejì. Ó gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Èmi ló ń bá wí ni. Èmi ò mọ̀. Ó mọ̀ kan. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Yọkọlú kò wá tọ́ bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọ ike nìkan kan ló yọ. Ẹ̀sìn ló yọ. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣé bó ló dàgbà lẹ́ẹ̀kan? Mo sọ fún ẹ láàárọ̀ mo ní má pé ìyàwó ẹ̀gbọ́n ẹ o. Ìwọ̀nba nìyẹn máa ń dá sọ̀rọ̀ relationship mọ́ o. O ní òkè o ti gbọ́ o. Àfìgbà tí mo rí tó pé ẹni ẹlẹ́ni tó ń gbé wọn ṣépè. Ìyẹn ò tún wá dùn mí o. O tún wá pé wọ́n tán mo tún ní kí ló dé tó pé ìyàwó ẹ̀gbọ́n ẹ o. Ló bá tán o. Kò sí ohun tó fi mí wé. Olóńdá èjì lèmi. Ìwọ arúgbó kan. Ìwọ àdàgbà má tẹ̀pá má lọ́pọlọ lórí kan. Aṣọ ògbọ́n. Arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà má gbọ̀n. Àṣẹ kan gbó ni. Tó bẹ́ẹ̀ dàgbà tó ètò ìmọ̀ mi. Àṣẹ ẹ̀gbọ́n. Ìyẹn mi. Wọlé mo dé bá yín ké. Ìyẹn ni. Kejì. Bá yín ké. Dákẹ́. Ṣé o mọ̀ pé ìgbà tó boroboro lẹ́ẹ̀kan mi ì já mọ́ ẹlẹ́nu mo jó bú mi dáadáa. Mo sọ lẹ́ẹ̀kan ló gba ọdún 10 lọ́wọ́ mi. Mo fi ẹ́lẹ̀ kó pariwo ẹ̀ tán àfi bí pé mo ti mọ̀ pé ó máa padà ṣẹ̀sìn awọ́rò. Lóru mọ́jú mo lálàá pé mo bẹ́ ìjẹ̀ lọ́wọ́ mi. You understand? Wípé èèyàn pààyàn. A ló fẹ́ pa. Mo ti wá rí i pé ìwọ ara ẹ̀ lè ṣù yẹn ti fẹ́ ṣẹlẹ̀. Tí bá ní kí n tẹ̀lé ẹ bó ṣe ń lọ yẹn, mo lè pa ẹ́ sí. Bàbá rẹ̀ parí jọ, a ló dàgbà ò gbọ́n, à ń sọ fún ẹ pé o gò. Mi ì ní pa ẹ́, máa bẹ́ẹ̀ wí bí àbúrò mi. Ó ṣí èrè ni. Èmi ló bá sọ, màá nà ẹ̀, màá fi slippers,
Màá fi nù ẹ́ bí bébì. Ẹ máa tí ò sínú ẹgbẹ́, màá bẹ́ẹ̀ wí bí àbúrò ni, ó má dì ní. Ó ṣí èrè ṣá. Àti ìyá alábá tiẹ̀ ń gbéyàn ṣọlẹ̀ bí kéékèèké tiẹ̀. Èmi ló fi ń lahùn pé èmi dàgbà kan, ó má dì ní. Ó ti lu ọpọlọ ẹ báyìí. Orí ẹ̀ ti burú o. Èmi ni mo fà á, èmi ni mo gbé ráìtì mi, ni mo gbé ilé lọ́wọ́. Ìgbà tó ti kówó wèrè dé, tó lóun wá bí sùn, ó rí ibi tó máa sùn, ó réyàn gbẹ́. Ìgbà tó ti mọ̀ pé lórí burúkú ni ẹ lọ ṣe gbẹ́ sílé, mo gbẹ́ sílé tó ń sìn, èmi ló fẹ́ máa fi lajú. Ṣé bọ́wọ́ 3 months ló so ti lọ́dún kan? Ó mọ̀ wọ́n tó ṣẹlẹ̀. Tó máa fi di next week. Ó máa kúrò nílé. Yóò tí tó bẹ́ẹ̀ kò tí tó yẹn. Ó máa níbo ó máa kúrò. Ó dá Ogbon. Ọ̀kan tó ṣẹlẹ̀ báyà ṣe kọ́ mi tí bá sẹ́rí mú ẹ láyà. Ó máa ṣe mí lọ kú gbé. I really appreciate patronage. I hope to see you next time. Ẹ̀dẹ̀jọ́ ẹ má gbàgbé àti ìfẹ́ wà fáwọn ọ̀rẹ́ yín, àwọn family yín, anything electronics, chairs, gbogbo ẹ̀ lání bí ẹjọ́. Kí n dúpẹ́ ara ẹni, ẹ̀yin ni mo ní kí n dúpẹ́ fún jù because àwọn discount ẹ fún mi yẹn náà ó pay mi náà fúnra mi, so ibi náà lèmi náà máa wá fúnra mi. Yes sir, mo ti pack everything sínú mọ́tò sir. Okay. It's good, receipt yẹn náà nǹkan. Mo ti fi sínú mọ́tò, mo ti fi receipt sínú. Okay. Yes, ìyẹn ṣe kókó. So ẹ ṣe gan, ẹ jẹ́ kí èmi máa lọ. No, kókó lọ ẹjọ́ ẹ máa fún mi ní nọ́mbà yín. Yes, mo like láti máa gba àwọn nọ́mbà customers mi so in case of next time. Ẹnu ẹ̀ wọ́n sí bí irú cocktail chair tẹ́lẹ̀ fẹ́ yẹn sí. Container máa land next week. So tó bá ti land. Wow. Nah, that is really nice one. Okay, ẹ mọ̀ nǹkan tá a máa ṣe. Ẹ jẹ́ kí ọmọ yín tẹ̀lé mi so máa fún káàdì ní mọ́tò. Wọ́n gba káàdì. Joy, baby. Ma, èmi kọ́ fún màá yẹn kó lọ bá mi gba káàdì wọn. Okay, sharp. So baby, mo rí aṣọ yìí lára ẹ̀ mọ́, and I feel like this is going to be very nice on my wife. For me? Yeah, baby. Thank you so much. You're welcome. Check it out. Yeah. Wow. Yeah, my Red. Yeah, you know red is my favorite color. Good. Say. It's gonna be very nice on you. So beautiful. Thank you so much. Yeah, you're welcome. I can't wait to see you wear it, okay? Me too. Okay, babe. I'm around, okay? I still want to catch up with work. Work, I just did. Wait, Jen, let's share. I'm around, let's go. Yeah. Okay, baby, my dear. Hello, Rachel. How far? Mo ti fẹ́ kúrò nílé, ẹ má já mi sílẹ̀ now. Hey now. In 15 minutes, ẹ máa rí mi. Máa streak, ẹ má worry, máa ṣe video, máa send. Ìwọ ọmọ yóò ní trust issues, ṣá. Mo ti fẹ́ kúrò nílé. Okay, you see me now. Oh, come in. How are you? Yeah. How do I look? Yeah. You look fine, very gorgeous. I want to pay all your address for me. Oh, yeah. Isheboni Okomi, this dress you bought, I love it. For material, but she sit. Okomi, Jowa fún mi ní number ẹni tó ti rà, so that I'll call her so she can bring me more in different colors. Yeah. But she fine. How do I look? Yeah. Nice. Yeah. Thank you. I'm already to do them. Check in Tete Malo. Babe, chill. Yeah. Mo doubt nílé wọṣọ jáde. Okay, kó wọnú ilé kó change it, you know. Sure, kind now, stop it. Mo ti pẹ́ kind. Èmi ò ṣeré. Sure, as a matter of fact, when ẹ̀yin aṣọ yẹn sílẹ̀, and again, wọ underwear sí abẹ́ aṣọ ìjọ.
Lọ change. Maybe ìwọ ló ra aṣọ yìí fún mi lánàá. You bought it for me. Yeah. Olórí lára èèyàn kan ó dẹ̀ fine lára ẹ̀ ó fit ẹ̀. Ẹni tó rí lára ẹ̀ ṣó wonderwear ni. I could wonderwear. Exactly, mi ò lè wonderwear sí aṣọ yìí now. It's alter neck. I can't láì ṣàárẹ̀ oko. Stop it now. Babe, Joe, ṣáà lónú ilé lọ change ẹ̀. Èmi ṣàmúra. Èmi mo rí lára èèyàn tí mo ní mo like ẹ̀. Èmi dẹ̀ náà mo tún ní Joe, ó lè wọ̀ kó lọ change ẹ̀. Jason tó bá dáwàdà Kai mi ò like ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi dúró dé mi stop it. Kí ló dé tí mi ò fi nílé wọ aṣọ yìí? Aṣọ tó rà fún mi. But why are you raising your voice at me? Why won't I? You go change, babe. Lo change. Jason, stop. Tó bá jáwàdà mi, Kai, I am not changing. Okay, read my lips. I am not changing. All right, I'll talk to you later. Tó bá tún gbẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ mo lè dàgbájú bò. I don't mad. Ṣé o ṣeré ni? Kí ló dé? Ẹ pé mo sọ fún ẹ pé o lè wọṣọ ìjáde. You cannot dictate what I will wear. Oh! Yeah. This is what I bought myself. Why no change? Are you mad? You cannot dictate what I will wear. Hey, why can't I dictate it? You can't. You bought it for me and I'll wear it out. And I said you are not wearing this clothes out of this house. Is that too much for you to comprehend? Ṣé nǹkan máa ń gbénú ẹ̀? Ṣé èṣù kan ń gbénú ẹ̀ ni? I don't understand. What don't you understand? Get inside there and change! I don't want you to wear these clothes! Get inside! Oh, ní dictate aṣọ tí mo máa wọ̀ fún mi. Bẹ́ẹ̀ni, ni wọ́n dẹ̀ ló ra aṣọ yìí fún mi. Wọ́n dẹ̀ máa wọ̀ jáde. Yes! Ó máa wọ̀, yes! Èmi mo rà á, èmi dẹ̀ máa decide pé o wọ́n kúrò nílé yìí. Yeah, I'm the man. Yeah, mo rà, yes, I know mo rà, but o wọ̀ jáde mọ́. Yeah, wọ́n fi hàn mí nínú rán ni. Ọ̀fọ̀ mi mo mọ̀ kan tí mo sọ tí wọ́n sọ fẹ́ kó lè wọ́ jáde o lè wọ́ nìyẹn. Orí ìwọ àti ìmọ̀ ẹ, orí ẹ̀yin méjèèjì ò pé. You are so insecure and it is oozing all over your body. I don't care. Jason Akiyemi Martins, listen to me. I am not changing. Jẹ́ kí n rí ẹ̀ kó gba bí màá jáde. Kí ló ṣẹlẹ̀? Ẹ kí ni? Wọ́n jẹ́ ìyàwó ẹni mo jẹ́ ìyàwó ẹni. I am showing you care. Out of care of your me not running, and I know my reasons why I said you cannot wear this. So be it. Ṣé mo rà? Èmi mo sọ pé o ní wọ̀ jáde. Yeah, there's no big deal. No big deal. You see, right now, Peter said, "Well, but then you buy and see." I am done. Yes, I am done. I am tired of all your shenanigans. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wọ́n fi ọkọ ni mo fẹ́ ni. Nǹkan tẹ́mi mọ̀ ìyàwó ni ò kí fi ọkọ ẹ̀ lọ́kàn balẹ̀. Ìwọ ló fi mí lọ́kàn balẹ̀. Every time, one problem or the other for what? Let it make sense. For what? Tí o bá pé àwọn family ẹ̀ kó o jọ́ mi fún wọn, wàá dictate aṣọ báyìí ni kì í bá wọ̀, kí ni kò báyìí ni kì í bá ṣe. I am done. I'm done with this marriage. I'm done being your wife and there is nothing anybody will say to it. Wait. Yes! Bloody nuisance. Omi pe, you're done with this marriage. You heard me loud and clear. I am done being your wife. This is your ring. Yes, I threw it away. I am done with this marriage. Then you're done with your life. Thinking. Má ọjọ́ mi kiri. Any little thing, ó ti gbé ní gbogbo náà. I'm done leaving you. Separate yourself. Leaving this marriage. It's frustrating me and I cannot take it anymore. Kí ló ṣẹlẹ̀? Má worry ntẹ̀, má ṣàlàyé fún ẹ tá bá ti ríra. Mo ń bọ̀. Kí ló dé ṣẹlẹ̀? So, ó ti fẹ́ lọ, right? Yes. Now, leave. Mo ń lọ. Just leave. Mo ń lọ, I'm leaving. Ní kí ni? Go. I'm gonna kill myself. Eh? Wà para mi. I'll kill myself. No. What? Don't touch me. Baby, wait. Do not touch me. Wait. Listen to me, baby. I was joking. I'll kill myself. I was joking. Look at me, please. Let me have the knife. Baby, I was joking. Love you. I love you too. Bọ̀bọ̀ kí ló ṣe ẹ náà?
bọ̀bọ̀ kí ló ń ṣe ẹ́ nù kí ló ń jọ ẹ̀ lọ́wọ́ bọ̀bọ̀ tó lè fi jólẹ̀ àwẹ̀ fine bọ̀bọ̀. Wambi oh. Wambi oh. Moniko wambi. Lónìí ó dùn mí gan. Olúwa ẹ̀ wá ebi wá polúwa ẹ̀ snookers board wá ń jọ egg roll lójú mi. Ó sọ máa le. Ọtẹ̀ tí mo pure water. Mo ti fẹ́ jí mi ní pa mí. Ó jẹrẹ mi. Ó mọ̀ fẹ́ràn mẹ́ta sí lónìí. Mo fẹ́ kó gbádùn ni. O ní nǹkan kó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Yìí ní nǹkan. Mo ti ṣiṣẹ́ lónìí, ó ti rẹ̀ mí, mo ti lajà. Pẹ̀lẹ́ làjà lábá. Èso àyẹ̀ ìjà wo ló ń là? Ó lè mọ tí ń ṣẹlẹ̀ sí mi. Wo Ìjẹ̀ṣà. Mọ̀dàmú wọ́n mọ̀ sòsì gan lónìí again. Òní. Sóòrí pé wọ́n ti kóra wọn jáde. Mo rò pé peaceful outing ni. Peaceful outing kọ́ ọmọ tiẹ̀ dúpẹ́ pé ẹ̀rí ìfẹ́ ọ̀tẹ̀lé wọn lọ. Ọmọlọ́mọ ọ̀yà dúró lé jẹ́jẹ́. Ṣé ẹ̀rí ìfẹ́ lọ tutorial ni? Kò lọ tutorial lónìí Ọlọ́run ò lọ. A sì máa sọ pé òun lọ tutorial sóun la máa pàṣẹ fún anú ilé ni. Ọ̀jágun mọ́mọ olówó. Sọ ọ̀yà wèrè ni. Irú rẹ́bìsì wo ni? Ọmọ olówó mà ní. Ó lóun ò lọkọ̀ lọ́nà nù. Ṣèbí wọ́n bẹ lọ́lùdé. Ṣèbí kọ́pọ̀lọ́ wọn mẹ́bàá jọba náà ni wọ́n ní kọ́ máa lọ tutorial fún. Kí ló wá kọ̀ tó ń gbé sán mọ́? Sọ́mọ rẹ ni. Àràkó bá wọ ọmọ olówó ló ń dá. Wo ní tó ṣẹlẹ̀ lónìí lọ fà o. Gbogbo ẹ̀mí mi ti fẹ́ bọ́ ọmọ láàgùn bọ̀ lọ ni. Tí mọ̀dàmú tún bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ọ̀gá. Wàláì. Sọ bá rí nǹkan tí ìyá rẹ̀ ṣe fún bàbá rẹ̀. Wàláì ajé ìkúnlẹ̀ abiyamọ. Nígbà tó débì kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà wọn. Ṣé lọ̀gá wọnú kí nígbà tí wọ́n sì mọ́ bẹ. Ẹ̀sùnmẹ̀sẹ̀. Farabalẹ̀ súùtù àtọ̀bẹ́ èjọ kọrẹ́lẹ́tì ìbọn náà máa ń lo súùtì fún èwo ní ọbẹ̀ àti ẹ̀wọ̀n ògúnra wọn ní tí wọ́n sọ nù. Kíire ni. Kíìlì wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo rẹ̀ tó bá mi tó fa wàhálà yìí ṣé n sọ fún ọ. Mọ̀dàmú làwọn fẹ́ nù ọ̀gá. Láì ṣe balance diet ìyá ti wá jẹ́. Ọ̀gá wa sọ wípé you no go beat me today you no go beat me today you ní káwọn ká ṣé sọ̀gá gọ̀ ni. Ṣé mọ̀dàmú wa sọ ìyún ọkọ wọn sọ di pọ̀sìn báàgì tí wọ́n máa nà wọ́n ni. Kọ́dà mi fún ara mi báyìí náà ni mo gba ọ̀bẹ lọ́wọ́ ọ̀gá pé ọ̀gá bẹ́ẹ̀ ní ṣùtì ẹ̀rẹ́ ṣàánú wa àwọn sẹ́lẹ̀rì wa ó ta ní ọ̀mọ̀ ẹ̀sán nǹkan kan mo ṣàṣe gbọ̀bẹ wọn ni mọ̀dàmú sọ pé kí mo gbọ̀bẹ lọ́wọ́ wọn fún mo ní mọ̀dàmú àbẹ̀gì. Mọ̀dàmú tún fẹ́ kí. alẹ́ ìrìn kan wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu. àbí àbí amẹ́ ṣe mí fọ́gà. Ojú rẹ̀ ti rí tó. Ojú mi ń rí i sórí ìtàtọ̀ wà ó lè rí nǹkan kan ní tí mo fi sínú ọ̀rẹ́ nu. Bó o ṣẹ̀ mí kó yẹ pé irú kan bí yẹ̀gbọ́n bá ti ń ṣẹlẹ̀ wá pè mí wá kémi náà wá fojú tèmi rí ìwọ ló máa ń explain fún mi all the time. Láṣìírí sọ láṣìírí. Ẹnu mi bò. Ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ọ ó sì gbọ́dọ̀ sọ fẹ́ni kankan. Níwájú Ọlọ́run àtẹ̀yẹ ogún rè. Lọ́jọ́ náà mo wà nínú kíṣìn rẹ̀ ni mo sá gbọ́ no mo sì sáré wọ inú passage wọn mo sá kẹ́tí báyìí ni mo gbọ́ tí màdàmú sọ pé na me go come up na you go come down. Kí ni tí wọ́n sọ ni wípé ọ̀gá sọ wípé àwọn fẹ́ bá màdàmú ṣe màdàmú sọ pé àwọn làwọn gbọ́dọ̀ bá ọ̀gá ṣe bó ṣe fọ́gà létí wọn. Irọ́ ni. Dákun mọ́ sọ fún yín. Èmi owó ògùn rẹ̀ mí ní sọ fún anybody ṣùgbọ́n yẹ kó sọ fún bẹ́ẹ̀ máa pòṣẹ̀ sí WhatsApp status akọni obìnrin mi lọ́gbọ́n. Sọ gbádùn sá. Fóònù mi dà. Ṣé bó sọ pé ọ láṣìírí nìsín. Mo láṣìírí. Kí ló wá bẹ̀ sí. Ó sọ pé kí n mọ̀ bá ẹ̀dá alàyè kan sọ mo dẹ̀ fẹ́ lọ sọ sí WhatsApp status ṣẹ́dá ní WhatsApp status. Ọ̀dọ́pọ̀lọ mi ìmọ̀ èmi tí mo wá ń sọ̀rọ̀ fún wọn ni. Ọ̀yá mi ní sọmọ. Bro, kí ni gbogbo eléyìí now? No, kò make sense now. Mo fọ́bọ̀ tó ń bẹ̀rẹ̀ sí mo dẹ̀ expect pé kí ọ̀rẹ́ mi náà kó wá bá mi fọ́bọ̀. Gbà tí máa dẹ̀ wẹ̀yìn sí mo rí pé ó ti wà mú di what's going on? Jọ ṣé nǹkan tó gbé mi wá ṣe ń bí nìyẹn? Mo ń bá ẹ sọ̀rọ̀ náà kàn ń mèrè ni kí ni gbogbo ilé àbí kí ni mo tẹ̀ kóra mi sí ìbẹ̀rù dáhùn ọ̀rẹ́ mi wá di báyìí. Kí ló ń ṣẹlẹ̀ now? What is going on?
ìyàwó mi ni. Kò fi mí lọ́kàn balẹ̀. Like mi ò ní ìfọ̀kànbalẹ̀ kan báyìí. I'm just so tired. I'm so tired. So nǹkan tó ń sọ fún mi wípé ó pè mí wá síbí báyìí láti wá ní fọ́ọ̀mù káàkiri fọ́ọ̀mù. The next thing tó kàn lè fi ipò kan lè máa ṣe ni pé kò kàn máa ronú kó máa gbọ́rọ̀ ìyàwó ẹ̀ kó tó máa gbé débí báyìí. Jọ kí ni gbogbo rubbish tó ń ṣe yìí? Ọ̀rọ̀ ìyàwó ẹ̀ náà ni òun náà ṣá ló máa ń fún ẹ ní problem. Jọ gbogbo nonsense tó ń ṣe kò ráì mi mọ́ o. See, marriage ò kì í ṣe do or die. If it is not working, then let her go. I can't let her go. Ìyàwó mi is the reason why I exist. Òun ládùn ayé mi. I can't just imagine this world without her present in my life. Mi ò lè filẹ̀. I cannot. I can't leave her. Mi ò lè filẹ̀. Èmi náà lè ti ń wá emotional. Orí pé mo ti ń bá ẹ ké. Guy, o ti ní problem. Ọlọ́run, sórí ìṣòro ayé ẹ ní ìmọ̀ kó le tó yìí. Ó wá ń ṣe bí ẹni wípé ìwọ àti ìyàwó ẹ̀ yẹn ẹ ti lọ mú lẹ́ńbì kan. Ó ṣe bí pé wọ́n ti dín méjèèjì pọ̀ kò dẹ̀ sí èèyàn kò sí èèyàn kan tó bí jáde nínú obìnrin tó lè tú yín ká. No guy, kí ni gbogbo lè náà? Kí ni gbogbo òṣì náà? Oh, so ìgbà tó mọ̀ wípé o lè fìyàwó ẹ lẹ̀ jọ kí ló tó wá ń fẹjọ́ ẹ̀sùn mi mọ́? Sí guy tó ń torí Ọlọ́run sórí títí tó máa fi wọlé Ọlọ́run sùn má fi ẹjọ́ ìyàwó ẹ má fi sùn mí mọ́ o. Who knows gbogbo advice tí mo máa advice ẹ bóyá tẹ máa ti lọ sọ fún yẹn máa kàn délé yín jọkan èmi náà máa fẹ́ yín á máa fẹ́ yín sí mi tó dẹ̀ mọ̀ pé mo like oúnjẹ máa ti lọ jẹun á ti lọ fi poison sí inú oúnjẹ fún mi máa lọ kú sílé mi dẹ̀ nímọ̀ pé bí ni mo ti kó àgbákò kò make sense now kí ni gbogbo léyìí. Okay fine bro jọ sọ fún mi kí ni nǹkan pàtó gangan tíyàwó ẹ máa ń ṣe fún ẹ kí ni nǹkan tó máa ń ṣe tó máa fi ń di bí dìdìrín báyìí sọ fún mi sórí ṣó ti ká ọkùnrin mọ́ lórí rẹ̀ ni ṣó máa ń ṣe ṣìnà àbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan náà tó tó ẹ̀ kí tó kàn jókòó síbi tó ń ṣe bí dọ̀dọ̀yọ̀ yìí. kò lè yé ni kò lè yé. My darling, the food is only ready. Okay, Mom. Oh, okay. Ìwọ àti cartoon lẹ́yìn ṣá every time. At this your big age. She be ọmọdé. Hello, Rachel, offer. You've run me though. Má worry about the weekend, má wá sọ́dọ̀ yìí. I'll have me full gist. All right. Could take care. Yes. Mommy. Hello, what is it? I want to talk to you about something. Okay, tell me. It's about you and Daddy. What about us? Mi ò like bí ẹ̀yin àti Daddy bẹ́ ṣe máa ń jà, mi ò like ẹ̀ rárá. And it's always your voice that is always the loudest. Excuse me? My voice? So ohun tèmi nìkan ló máa ń gbọ́ àbí? My voice is the loudest. Ìjọba wo ló ṣe mọ̀ pé ohun tèmi nìkan ló máa ń gbọ́? How is my voice always the loudest? Mommy. Everybody know you are a troublemaker. Ẹ̀yin ni oníjọ̀gbọ̀n. Will you keep your mouth shut? Idiot. Silly girl. Evife. How dare you say that to me? I thought I raised you better. A troublemaker. Owojú ìyá ẹ sọ fún ìyá ẹ pé she's a troublemaker. Èmi ló ní jọ̀gbọ̀n, èmi ló ní wàhálà. No, I didn't. O tún ti bá gbá ìtì ẹ níbi tí wọ́n yẹn. Now, o mọ̀ pé ẹranko ni mí. Màá kọ̀ déédéé máa
pariwo màá dédé máa gbó láì ṣe ń pọ̀ o tún fẹ́ sọ̀rọ̀ tí bá mú drink tí bá dàlú ẹ̀ kí n gbá etí ẹ̀ mọ́bí tó wà yẹn màá dédé máa pariwo láì ṣe pọ̀ tọ́ mi abẹ́ máa gbọ́rọ̀ òṣì tó ń sọ èmi troublemaker lẹ́nu ẹ̀. I thought I raised you better. Huh? Where did I go wrong? No, I did not mean. If you utter another word there, I will beat the hell out of you. No, you don't come in the How dare you? Nisuru, ẹ̀mí ló mo máa sọ fún ẹ pé tí èmi àti daddy ẹ tá bá ní misunderstanding, you should act dead. Kó má dá sí, kó má wọ ọ̀dọ̀ wa. O wan ní God tó ń pè mí troublemaker. No, I will. If you utter another word there, I will slap you. Ma fọ́ etí ẹ, ma dé nù ẹ́ pa. You silly girl. Now get up and leave. Leave! Idiot. Ẹ máa gbọ́rọ̀. Tó bá ti ga tó yàn bẹ́ẹ̀ yẹn, wọ́n máa rò bí àwọn lè ní opinion about the me troublemaker. Adẹ́gbà, àbí nǹkan tí máa ṣe. Babe, I'm feel good while bored, so I just bought you a drink. Baby, just come on. Come meet daddy. I like you, move really you. You are shame. Yes, sir. La mama. Yeah. Say to mama ba mi jama. Oh yeah, coolly understand you, babe. I'm very happy that you're mine. Really? Yeah. Sherry, I love you so much. I love you too. Are you sure? Yes. Let's cheers. Okay, so cheers to a relationship that knows no bound. A marriage that will last forever. Amen. Forever is the deal. Amen. Come on, Amen. Sit down, baby. Oh, but come on. I promise. For sure. Yeah. Only overthink me. No. Okay, baby. Yeah. I love you. I love you too. Cheers. Yeah. So, babe, where do you think we should probably go for our vacation? Anywhere, Paris, UK, Dubai, Mauritius, anywhere. Before then. Okay. Take me inside. That was in my plan. Oh my goodness. Bobato. Aziko. Idiot. Nuisance. Àfi kẹ́ jẹun, kẹ́ ṣàbòsí, kẹ́ wí ẹjọ́ kẹ́jọ́. What is your excuse? Mo ń gbọ́ ìwọ Ijesha. Speak. Níwájú Ọlọ́run àtèèyàn kan gbọ́dọ̀ pé jẹ́rìí rọ. Ọlọ́run dáa. Very good. Farabalẹ̀ ó sì ń bẹ̀rù. Keep quiet. Jẹ́ kó sọ̀rọ̀. Ṣé òbí ẹ̀ mò ń bá yín ṣeré ni? Do I look like a joke to you? Ijesha, mo ń gbọ́. Speak. Ṣé rí lẹ́nu ọjọ́ mẹ́ta mò ń lálàkàlà ni so mo wá pélé. Wọ́n bá sọ pé kí n ka. Àlá yẹn ló máa pa ẹ́. Yeah. Àlákàlà yẹn ló máa. You are so useless. What exactly is your job in this house? Oṣí gate ti. Ordinary gate. Òun ló shitty. Mi mọ̀mọ́ èyí náà. Keep quiet! Tó bá dún. You kept me waiting in my own house outside for over 10 minutes. I kept on honking. Iṣẹ́ wo ló ń ṣe gan? You were so lazy. Àfi kó jẹun. Nǹkan tó mọ̀ nìyẹn. Kó jẹun bí ikọ́. If laziness was a profession, you would be the chairman. Yeah. Because what exactly is your use? You can't open the gate, ordinary gate. Oh, lè ṣí on time. John Tory alone. I might as well replace you with a padlock. Yes, at least padlock would respond faster. Tiba Tikibo. Oh, my show ma respond faster. You are useless. And you see the killer to fi say rice to fi your jar. Wájú Ọlọ́run àtẹ̀ dábùrọ̀. Owó Ọlọ́run dàtẹ̀ tí mo kọ́ lọ́lẹ̀. Ẹ ṣí èrè ni. Èwo ni give and take tẹ́ ń ṣe. Ẹ ṣí èrè ni mò ń bá yín ṣeré ni. Mo ṣe ráìsì ń tẹ́. Mo fi yọ̀ sí. Mo tọ́ wò. Gbà mo tọ́ wò. Ìmọ̀ pàwọn mi kò. Mo tún fèmí sí. Mo tọ́ wò. Ó tún sì ṣe bí pé kò sí náà. Ìgbà tí ìmọ̀ ẹlẹ́gẹ̀ẹ́ta sì ni mo fura pé. Àwọn èèyàn ò ní bá ẹ kalẹ̀. Sidi, àwọn èèyàn tó korò yẹn kò ní bá ẹ kalẹ̀. Very useless, unprofessional girl.
Ogbon chef, first of all, why are you even in my house? My God, why are you, if not for Jason no for Bugurada die, because you don't befit me. Yes, you don't befit being my own chef. Yes, why are you working here? Oh. Look at you, where's your apron? Apron to move forward. Ọ̀gá káàbọ̀. How are you? Ìwọ mo on títí níta o, she gets closer. Madam ló ní ìdíyàmbé. These people, they keep pissing me off. I can't even take a break in this house. Every time. Babe, just relax, okay? It's not proper. Yeah, my brother. Okay, you want to ridicule me, Abby? In front of them. Keep it up. Relax. No, go ahead. Keep it up. Babe, I'm not ridiculing you. She ridicule Kolele, but I'm just saying, I mean, they're adults. Don't say anything with the council, not them meaning. Adults. 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 Around the religion. Adults. Okay. Shameless people. Yeah, you know, it's so Madam, you might be. Oh, yeah, go back to your duty. Thank you, sir. You see, Madam Sally, Hey, approve. Nice. Nice, you show. Don't feel your jack. DJ. Or be by. Mommy, see what that do for me. My goodness, did you say thank you? Yes. That's so nice. Babe, that's so funny. I've told you. To be honest, okay? Mo feel poor, right? Come about adults, so then. I mean, you can, babe, come on. Don't bow, she will make me. It's not proper. May I come back coffee no me? Come on now. Would you like it, Dad? Would you like it, Dad? Let's go. Did you tell your dad thank you? Oh. Yeah. Daddy loves you, right? Daddy's girl. He's Daddy Sha. He's Daddy. I'm not sure about your question. Yeah. Like, cause when Bama and so I'm going to do like, be war, be a. Wow. Congratulations, bro. I do that bad on you. More jobs, more contract, but only. Hey, man, no more wins, my brother. Yes, bro. Come on for a less or now. At the same time, we can't do ni only for already. Surely, gbogbo ibi tó bá ti gbogbo àwọn areas tó bá ti feel pé okay, mi ti máa come in, you know, o mọ bá ṣe máa ń ṣe now. Ó jẹ́ pé o máa fún mi níṣẹ́, mo dẹ̀ mọ nǹkan tó máa ń bọ́lẹ̀ sápò èmi náà. Mo dẹ̀ mọ̀ wípé impromptu man ni. Ìgbà ló máa di pé okay, ọ̀rẹ́ John tó lọ́lọ́ ọ̀la mo máa ní di 300 bags of cement nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó ń sàn jọ jẹ́ kí n lè tẹ̀ mọ́ ahead so that màá lè mọ bí màá ṣe prepare fún ẹ. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ náà mo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ mo ṣáà ń bẹ̀rẹ̀ tí. má bínú má worry gbogbo nǹkan tí ọ̀tọ̀ náà ni ta ni mo fẹ́ gbé fún ìwọ náà ni màá gbé gbogbo ẹ̀ fún náà. kí ló ṣẹlẹ̀ náà bó ṣe ń ṣe gan-an rí bákan lára mi. mo ń try láti pè ìyàwó mi kò nọ́mbà ẹ̀ kò wà wíṣẹ́ mi dẹ̀ wá mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. àjọ so ìyàwó ẹ̀ ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yìí ìyàwó ẹ̀ ló jẹ́ wípé cataract ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gan máa ń bí mi ni but then ìwọ tí ó ti mọ́ ẹ lára burúkú ó dẹ̀ ti mọ́ wọ lára but then kò sọ̀rọ̀ mo fẹ́ ṣe sí. ṣé kí n tún máa pè ìyàwó mi ọ̀yá mo ti gbé fún un lẹ̀. àdúgbò àgbọn kan pé ìyàwó mi ní big deal. bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ǹkan because mi ò ní interest nínú ẹ̀. àbúrò mi ló ń pè kó ṣe ìyàwó mi ó yà àbúrò mi. ok mo ti gbọ́. hello àbúrò. hello ẹ̀gbọ́n mi. eléyìí tí mo rí kọlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀. ẹ wo mo tún ti dé o mo ti dé bí mo ṣe máa ń dé o ọ̀rọ̀ project tí mo bá yín sọ ọ̀la ni mo gbọ́dọ̀ sanwó gbogbo àwọn èèyàn ti sanwó pátápátá mi nìkan ló kù kò dé kó rí bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé mi ò lókè mi lẹ́yìn ọ̀run ẹ̀yin nìkan náà ni mo ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kójú tì mí ẹ jọ̀ọ́ o. o fẹ́ ṣe project o tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń pè mí so kò fíìl pé kò lè pè mí at any time kò lè pè mí at any time kò máa bèrè owó lọ́wọ́ mi. kí n tún wọ́n yín létí mo sì mẹ́sẹ̀jì yín lánàá pé ṣé ẹ gbàgbé 27th and
tomorrow is 27th. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí ẹ̀gbọ́n mi ẹ fi mí sọ́kàn. Ló wà ní project ọ̀hún. Kò pọ̀ náà owó kékeré ni 150k ni. Kò sí wàhálà tí wàá ti ṣe tán máa fún ẹ. Ẹ̀gbọ́n mi Odogun pararan Odogun silencer. Ọlọ́run ẹ̀yin gangan ló yẹ kó máa pè ní afúnimáwo bẹ̀ afúnimáṣe screenshot. Lágbára Ọlọ́run ẹ̀gbọ́n mi òkè lọ́wọ́ yín máa lọ. Tábà wẹ́ni tó bínú obìnrin tó fẹ́ ní yín lára Ọlọ́run máa bá wa ní wọn lára ni. Ẹ ṣé ẹ̀gbọ́n mi. Thank you. Má tún pè mí fún mímọ́ o. Àwọn ìṣàkóso owó. Olówó ní owó fún project. It's normal na, you know, gbogbo ọ̀nà láti máa fún wọn. So ọ̀rọ̀ project àṣọ yẹn. Yes. Má wọrí. Ìwọ náà máa gbé fún kòsí kọ́ ẹ̀yìn gbọ́n tó bá lè ṣe ìwọ máa ṣe má wọrí. See bro, ìdọ̀ ti ṣù. Ó mọ̀ pé ọ̀nà ibi tí mo kọ́lé sí ẹlẹ́gà yẹn, ọ̀nà wọn ò dáa rárá. Má dẹ̀ gba ètò kò wọlé dé ẹlẹ́gà ni gbogbo bẹ̀yẹn ò dáa rárá. So ìdọ̀ ti ṣù. Ilé wa pẹ́ lọ́dọ̀ mi ṣá. Ìyàwó ò ní pẹ́ dé náà. Yes. Okay, bro. Jọ̀dọ̀ ẹlọ́run láti kún sójú jọ̀dọ̀. Ṣé ò ṣe rè? Kí ló ń kọ́ sójú tó ń kọ́ sí mú? Àbẹ̀ ló ṣì lójú tó fẹ́ kán sí àbẹ̀ orí imú burú. Ṣé ò sí? Kejì ṣé ò sí ṣá? Mo náà ti mọ̀ pálù mọ́ ń jìrì. Àlìmáńjì tó bá wá fẹ́ ṣàlìmáńjìrì ò dẹ̀ máa gba bus stop lọ. Èwo ń tèmi tó wá fẹ́ máa ṣàlìmáńjìrì fún òun ṣì èrè ni. Kejì wa kí ló ń ṣẹlẹ̀? Ológun o. Àtìgbà tí mo ti mú ẹ ṣe ló máa ń tọrọ. Ìwọ ló ṣàgbà mí sílé ṣó ò ní bọ́ mi ni. Èmi tí mo gbà sílé gan bí àmì ò ti fara kó bá lọ kì báyìí àbí kí ni gbogbo eléyìí gbogbo ìgbà tí mo ti mú ẹ ọmọ máa tọrọ oorun máa tọrọ oúnjẹ máa tọrọ everything. Àwọn òbí ẹ gbàgbé ẹ sí school ni. Ṣé ìtú ọmọ ìbá kàwé tán báyìí ò ní lọ gbégbàgbé báyìí. Àkọlẹ́tà àti àrọ́bọ̀dì. Kò yé mi tó bá rí 1000 bóyá tẹ́gùn gbé wá sí ti rúùmù ó ṣí èmi á fún ẹ lówó. Wọ́n lọ ṣàgbà mí sílé ṣó ò ní bọ́ mi ni. Ok kí n gbẹ̀ sílé kí n tún bọ́ ẹ. Olórí oko. Ológun Apátápìtì. ó kógun kiri kí a má kógun ràn mí. Wọ́n nílò ìṣìyá yìí tí ò kì í kọ́ mo lè ń pè láti kan. Àti ẹ̀gbẹ́ kò náà. Bro, mo ti ń pè láti ẹ̀kan náà. Yeah. I had a very hectic day today. Pẹ̀lẹ́. Kí ló wá ṣe? Kí ló dé? Mo ní bíbí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lẹ́yìn. Kí ni ẹ? Bí mo ṣe ń bọ̀ wá sílé, inú mọ́tò mi kọ́ ṣe takọ́ nìyẹn. Níbi ìlànà estate gate yẹn ti fẹ́ dé estate gate wa tán. Ó dẹ̀ dákú. I tried everything. Mo gbórí battery, mo ṣí bonnet, mo wọ everything. I don't know. Kọ̀kọ̀ come up. So I had to just call the mechanic to come check it. And èmi gbé báìkì wá lé mi. Well, I'm so sorry about it. Má bínú. Mo ní láti máa wà careful. Báìkì ní time yìí, owó time yìí. Kò fi hàn pé sẹ́sọ̀ ipò ti súnmọ́ wájú gate already. Kí ni mo ń pè kí n máa stress? Pẹ̀lẹ́. Ṣé kò ṣàwẹ̀rẹ̀ ṣá? Sorry. Yeah, oúnjẹ wà ní kitchen. But wá kọ́ máa bá ẹ̀ microwave. Okay, mo rí lọ kí n fẹ́ ṣe. Okay. Ìbọn náà ti jẹun náà. Èmi ò tí jẹun, mo ń dúró díẹ̀. Oh, baby. Oh, hey, let me go have my bath. I'm coming. Babe. But Drew, kí ló sọ náà? Ó ní ó gbọ́kadà. Yeah, mo gbọ́kadà nígbà tí mọ́tò mi kú. No, kò ti ṣe bẹ́ẹ̀ náà. You should have called me to come pick you up. Kúrò kí n ti fẹsẹ̀ rìn àbí? No, because kò yé mi, I should have done what again? Ó bá ti pè mí kí wọ́n á gbé ẹ. Kí ni point kí n máa ṣe stress ẹ kó ṣẹ̀ṣẹ̀ wá máa reverse kó wá gbé mi when I can just easily fly bike? Baby, mo ṣe bí mi lo fẹ́ stress and I'm saying I want to be stressed. Ó bá ti pè mí náà, you'd have called me. Okay, tó bá ṣẹlẹ̀ next time, máa fi ẹ̀ wá. Jọ má bínú jọ. Babe, ṣé ọlọ́kadà tó gbé ẹ, ṣé
ọkùnrin ni àbóbìnrin. Of course. Kí ló ń ṣe náà? Stop it! Babe, now. By now, ó yẹ kó ti mọ̀ mí. Ní pé kí ni? Ó allow ọkùnrin kó gbé ẹ lórí ọ̀kadà. No. Why? Jason, ṣé nǹkan jẹun lórí ẹ̀ ni? No, mo wà okay. Ṣé o wà okay? Rose, no, you're not okay. Oh, lè sọ fún mi pé o wà okay. Ṣebí wọn ló yẹ ṣe sọ fún mi sí pé kí n lọ freshen up. Ṣé ọpọlọ ẹ ṣẹ̀ṣẹ̀ boot? But no, bá ti má jẹ́ kọ́ ọlọ́kadà gbé ẹ̀ now. You'd have called me. I didn't want to stress you. How? Okay, ọ̀kadà dúró báyìí. Wá bọ́ sẹ́yìn yẹn. Kí ni gbogbo demonstration tó ń ṣe? Nǹkan tí mo tó ń ṣe kí ni? wá fi ń ti ọlọ́kadà. How many minutes journey? I said it was close to our estate gate. Ṣé o gbọ́ mi ni? Mo dey were very sure pé ọlọ́kadà tó gbé ẹ àbàtẹ break ọba fàyà lù. Babe, no now, it doesn't make sense. How? It's not even logical. Báwo ló ṣe máa gbọ́ kadà? You can call me. Ojo, ibi tí ìlànà ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Cause from ibi tó ti ń fàyà lu ọlọ́kadà, no mama ti máa tẹ break. Ti ṣe ìlànà. Àṣìfẹ́ ọkọ ni. I don't. Àṣìgbé ọkọ ni. I don't care. The greatest mistake in my life is getting married to you. Kí ni problem ẹ gangan? What exactly do you want from me? Why do you make an issue about everything? Everything is a problem to you. You don't expect me to share new situation there. Wait, am I clear? I should be calling you. As for my baby, I'm a child. I can't find my way home. Why? And she, like, do you find joy in bringing up issues, making issues out of nothing? Do you find joy in it? I can't cool down with you to give yourself hypertension, unnecessary one. I'd rather die. Then go and die. I'd rather die. Leave me alone. Than to carry your breast on a bike man. Idiot. I'm an idiot. Èmi ló bá sọ bẹ́ẹ̀ tún o gbé àyà ẹ lórí ọlọ́kadà o tún bá mi sọ come here you cannot do that nonsense. Ṣọ́ra láti yan kó má bà jẹ̀bi o. Ṣọ́ra láti yan kó má. Wọ́n bí báyìí. Jọ ẹrú wo ló mú dání tó máa bù torí o gbé jùsì wá nísìnyí ó yídìí wọ́n fẹ́ máa yídìí padà kẹ́rù bù fún ẹ àbí. pé ẹ tẹ fóònù náà. gbà tí mò ń tẹ fóònù ńkọ́. ẹ ṣé kí n nù yín ni. ó yẹ kó gbé sí mi lọ́fun kó fi wọ mí ni ó ń ṣí èrè ní. ẹ̀yin sáà ní kẹ́ ẹ lọ gbé kí sísè mo gbọ́. ó lè ní kí lọ gbé torí mi ti dọmọ ọ̀dọ̀ bíi tiẹ̀ náà ó lè rán mi iṣẹ́ ó ṣáà ti pẹ́ ń bíbá ìṣòwò náà ti ní right àbí. Because kò yé mi o gbé jùsù wá ní òun gbọ́dì padà lọ kẹ́rù gbé òun ṣí èrè ní. èmi kémi bù fúnra mi. Síbi ó dà pé inú ilé ti sú ẹ àbí o fẹ́ kíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ. Àǹtí àbọ̀lọ́ rẹ̀ ṣe ni pé ńgbà tẹ́ dé ìrírí ìfi taratara ìtasàn. Mo kàn fi ilẹ̀ tó máa mọ́rùn wà tẹ́. Ìwúwà tí mo ní wèrè ní mí àjẹ́ ní mí àbí. Èyí sọ́pà jẹ́ ní nǹkan fẹ́ wà láyé mo ṣe gbé kíní pé kí n máa lọ. O fẹ́ wà láàmì ló ṣe sọ pé kó máa lọ wo bí màá make sure pé ẹ̀gbọ́n mi ó lé ẹ ní èmi o èmi yìí ló máa ṣiṣẹ́ mọ́ ó fẹ́ mọ orú èèyàn tí mo jẹ́ mo dẹ̀ máa fi wẹ̀ ẹ́ ó fẹ́ mọ orú right tí mo nínú ilé yìí. Ṣé mo sẹ́yìn? Ó ṣe mí ó bàjẹ́. Ó dá kí n mú ṣe. Ó bàjẹ́ àti bú ẹ pa mo rántí ìgbà tí mo kọ́kọ́ rí ẹ tó ṣe dàbí àràn o ti mú owó ẹ̀gbọ́n mi o ti nà títí o ti wú bíi màálù àbí àti bú ẹ pa. Kì í sẹ́yìn lẹ bọ́ mi. Èmi kọ́ mo bọ́ ẹ. Kì í sẹ́yìn lọ́gà mi mo tẹ̀ sí o. Mo ṣe wà tẹ́ tó bọ̀. Àwèrè wà ní ọ̀gbọ́n. Ok. Mo tẹ̀ ń ṣe. Àwa náà bẹ̀ ń ṣe o. Tó pẹ̀ wà ní ẹ̀gbọ́n yín ni. Nígbà tí mo rí pé júùsì lẹ wáyé yín wá mu. Torí rẹ̀ mo ṣe gbé júùsì wá. Júùsì lèmi wáyé wá mu. Rárá lẹ wálé ẹ̀gbọ́n yín wá. Àbí Sídí ṣèbó ló ní wèrè. Wàá mọ̀ pé wèrè mi àti ẹ ti jáàmù wèrè lèmi àti ẹ. Ayé ẹ máa bàjẹ́ lẹ́nu. Ọ máa lé ẹ. Ẹlẹ́dàá wèrè tó níyẹn ẹlẹ́dàá wèrè tó fi ẹ́ sọmọ ọ̀dọ̀ yẹn ó máa lé ẹ. Ẹlẹ́dàá ẹ tí ò fi ẹ́ sí báńkì. Ó ṣí èrè mi ló fẹ́ máa fún lẹ́sìn bú júùsì fún mi. Ó tún sọ pé júùsì lèmi wá mu nílé ẹ̀gbọ́n mi. Ìwọ Sídí ọmọ oko ìwọ Sídí àrìndè ó fi mí láwùn. Ayé ti gbọ̀lẹ́ àbí ayé ti gba tápò tí ń kọ́lé ìgúnnu.
mi ní bíbí kú bíbí tiẹ̀ olóṣì. ẹ ṣe ń ṣe fọmọ ọ̀dọ̀ ìsọdà. èmi mo ní kó dọmọ ọ̀dọ̀ ni. lámọ̀lá ẹ̀mọ́lá. kí ló kọ́ mi. ẹ̀mọ́lá ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀. kí ló kọ́ mi ọ̀lẹ́ ẹni kí ni. gbogbo tẹ̀ ṣe yìí. o lè ní. wá rí lọ́jọ́ ọ̀la kí n mọ́ lè kí. o lè kí mi kan sọ o lè lówó láyé bó ṣe wà yìí olóṣì àwọn ẹgbẹ́ ẹ wà ń báńkì. kọ́mọ̀ bá yín ṣe ti gbọ́. sídi ayé ẹ ti bàjẹ́ o gbàgbé pé iṣẹ́ ẹ ti tọ́nu lé ilé ní gbàgbé pé iṣẹ́ ẹ ti tán tẹ́gbọ́n mi ò bá lé ẹ̀mí ní bọ́ta. Very stupid person very anyhow. bú mi ó sọ̀rọ̀ sí mi anyhow nílé ẹ̀gbọ́n mi tí mo tẹ́gbọ́n mi sanwó oṣù fún ẹ nǹkan tó ṣe lé ní ò ní ṣe rẹ̀ mọ́ sídi àti kí ló jẹ́ ò ní ṣe mọ́ màá jẹ́ kó mọ̀ pé mo wà òkè ẹ̀gbọ́n mi. Kí ló fariwo? Why you shouting? Ibo lẹ ti rán ọmọ òṣì tẹ gbà sílé náà. Ó ti tó. Ta mo ti ń gbóhùn ẹ. Ẹ̀gbọ́n mi ẹ̀dẹ̀ gbà mí lọ́wọ́ sídìí tẹ gbà sílé. Ọmọ ọ̀dọ́ yín ló ń frustrate mi. Kó bu júùsì fún mi kò sí nǹkan tí ò sọ sí mi tán. Ó ti tó. Kí ló wá dé tó ṣe wá kí mi wò sọ fún mi pé ń bọ̀ náà? Ẹ̀gbọ́n mi tó tọ́ mi sọ bọ̀ mo mọ̀ pé máa wà ń lé. Báwo ni iṣẹ́ wà okay? I'm fine. Mo wà okay. Kí ló dé? Ẹ mọ̀ pé mo ń ṣe project mi lọ́wọ́ mo dẹ̀ need àwọn owó kan láti fi round ẹ̀ up ẹ ti understand mo ṣe ní pé kí n wá. àmì inú bá ti pè mí náà owó ní láti tún stress ara ẹ̀ fún bọ́ọ̀lù. náà kò ń ṣe stress mo dẹ̀ tún fi yẹn wá yọjú sí i ó tó jọ́ mẹ́ta tí mo rí yín. okay. ṣe ṣáà wà okay. mo wà okay bó ṣe rí mi I'm fine. olóde tẹ ẹ wà okay like ẹ ń ṣe bákan ṣé kò sí. just stress náà ni stress ìyàwó mi àná ògbó. mo mọ̀ èmi náà ti mọ̀ mi kò fẹ́ yánu ni mi ìfẹ́ sáré sọ̀rọ̀ mo ti mọ̀ pé lórí burúkú tẹ fẹ́ yẹn ti ní yín lára tó yá àtìgbà tẹ ti kí mi tójú yín ti rún pọ̀ tẹ́ ti lè sọ̀rọ̀ dáadáa mo ní ọmọ lórí burúkú yìí ti ń stress ẹ̀gbọ́n mi ọmọ táyé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ tó lógo ń dilé wọn tó ní ògo kan ṣoṣo ta nínú ilé wa tó ń ní lára ìyá ẹ̀rìn àbíkí ló bí olórí burúkú olóṣì ọmọ awọ ẹ̀tínú lẹ́yìn ni ẹgbọ́n mi mo ti sọ mo ní kí ẹlẹ́wẹ̀rẹ̀ sí gbó igbó ni wèrè ń gbé ẹlẹ́wẹ̀rẹ̀ sí gbẹ́ kí ló bí ìyàbọ̀ ti sí ọlọ́mọ kan kí ló ṣẹlẹ̀ ẹni bí dọ́sìn kò nọkọ lára kí ló wá ṣẹlẹ̀ máa pariwo máa pariwo tó mi ò lè lajú mi sílẹ̀ kó lórí burúkú kan kó ní í lára pa kí ló ṣẹlẹ̀. kò lè máa andrew ó kọ stress ẹ̀ka pọ̀ ó fẹ́ pa mí. ó fẹ́ sí kí ni. kò wá dá sí i. ó fẹ́ pa yín. ìyá yìí ó fẹ́ pa yín. ìyá yìí fẹ́ pa yín. ó fẹ́ pa ògbólé wa. ìyá yìí fẹ́ pa breadwinner. ó ní ṣe irú ẹ̀ mọ́ pàápẹ́ lẹ́yìn. ó fẹ́ pa yín kẹ̀. ẹ mọ̀ pé kò tẹ sọ yìí ó máa ń tírígà mi. ó fẹ́ pa yín. ọlọ́run ní gbà fún ẹ. ó dùn mí pé kò sí lé. ó dùn mí pé ìyàwó yóò sí ilé ẹ̀gbọ́n mi á máa rí mi wò bí wọn. á pa yín. tó bá jọ wò tilétilé wọn tiran ní ku ẹyọ kan. ẹ dẹ̀ mọ̀ mí gbàtà wà ń kékeré mọ nǹkan tí mò ń fojú yín rí pé mi ò gbádùn. ìyá yìí ò ní ṣe irú ẹ̀ mọ́ tí mo ti ẹ̀ gbọ́ yìí ó ti di wọ́ ìtẹ́sọ̀ yìí kò ní ṣe irú ẹ̀. I've told you times without number pé obìnrin ni ẹ wà ní láti máa kàn. èmi ò ṣobìnrin olórí burúkú èmi ò ṣobìnrin tó máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó máa pògo òdílé ẹ̀ èèyàn kò lè pògo nílé wa bẹ́ẹ̀ yẹn kò possible. Okay. I have this under control. Okay, my handle. bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ òun lè sọ̀rọ̀ dáadáa yẹn òun lè sọ̀rọ̀ dáadáa you know have anything under control. ẹ lè control ilé ìwèrè kékeré lẹ́yìn ìwèrè dẹ́nsì ni ìwèrè tèmi ti pẹ́ ẹ sọ fún ni. ẹ̀gbọ́n mi ṣé ẹ mọ̀ ni tí ìbá sọ fún yín láti jọ kí n sọ fún yín torí tí mo ṣe ní boyfriend yìí gbogbo àwọn ọkùnrin olóyìn burúkú tí mò ń pàdé tó ń gbé mi jùlẹ̀ ẹ̀yin lè jẹ́ màlá wọn torí kí tó béèrè nǹkan ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe ń tawó oorun lẹ̀ ń tẹ́wọ́ project lẹ̀ ń tẹ́wọ́ gbogbo ẹ̀ bí mo ṣe lọ school ṣẹ̀yìn wèrè ká lóun fẹ́ pa yín kò jọ lákẹ́ kò jọ lóko tó bá dé ẹ̀mọ̀ kan tó fọ́ mi ò lọ lé mo fẹ́ lọ tẹ́lẹ̀ lé nìbọn tí mo gbọ́ yìí mi ò ní lọ anywhere. o di lè ṣe máa lọ máa wẹ̀ I have this under control. you under control kí ni ẹ̀gbọ́n mi kàtẹ̀ tó tún sọ ọ̀rọ̀ ìyá ẹ̀rì àbọ̀wá bá lọ ọ̀rọ̀ tiẹ̀ nǹkan tí mo kọ́kọ́ sọ ẹ mọ̀
kó má dà pé èèyàn ọ̀rọ̀ ayé mi náà kà mí lára bí mo ṣe ro tí náà mo ro tèmi ẹ̀gbọ́n mi nǹkan tó ṣẹlẹ̀ pé gbogbo nǹkan tí mo ní $750 ni ẹ bá ń tẹ káti ẹ̀kọ́ kọ́ kí yẹn kúrò. It's fine má lọ lè máa. ẹ kọ́kọ́ tẹ owó ẹ̀yẹn tí ẹ tẹ ẹ ti ẹ ṣé kí n gbọ́ ẹ jẹ́ n gbọ́ kó ṣe dún gbàgbà. bó bá tó àsìkò láti yàn jẹ́ kí yàn rẹ̀ yan igun ara mi àní bó bá tó. Harris, Harifa baby, Harifa, how are you baby? What's your? Where they go now? Close your. Come. Oh. What happened? You no serve the food I get there, the rice. Why? I don't like the way mommy and daddy is always fighting. Oh. And mommy and your baba? Is that why they get the cry? That why no soup? I want them to be happy. They want me happy now. They myself happy. I mean, I understanding, no kuna. But everything will be okay. Mama say, I know what I go do. I'll go to the okay. 21 days. Mama do agbaga. Go dey pray. Ni mo ra ayé mi lọ. Ọ̀rọ̀ ayé ìyá rẹ̀ sí bàbá rẹ̀. Mo lórí òkè. Mo lọ gbàdúrà fún wọn be. Torí ọ̀rọ̀ ayé tèmi ò ká mi lára. Your papa and mama no go fight again. I feel so. Sorry, I saw so. Mo dùn gan-an. Àwọn gbogbo àwọn kan tó mú ní university àti office. Di siki mo di ọgbẹ́ ni. Tó bá sì pé na ọ̀rọ̀ ya. Planting city again. Sorry, baby. My baby, no cry again. I love you. You know, tell me I love you too. You know, see for me. You are your CD. Anyway, come nice. Everything go fine, eh? From there. So you got it. You go calm. Yes, sit down. Take your cutlass and the fish. It's cutlery. And don't go away. So, it's alright. It's your food, eh? And they come. I can be your juice. Okay. Okay, yes. I don't give you fruits. Can I kiss it? Yeah, You sure. kiss it. Oh, by the way, don't bother getting on it. Only you can solve. It's your food. Ọjà ìgbéyàwó ọjà òkùnkùn ni mi ò fẹ́ jẹ̀bi mi ò fẹ́ jẹ̀bi ìpinnu mi ràn mí lọ́wọ́. Àwọn ohun tó ń pe ọkọ mi tó ń text. Gbé fún mi fẹ́ kó máa bá mi tẹ fún mi. Tell Angela. Okay. It's tuning. Who is Angela? Hey, o fẹ́ sọ pé o mọ Angela, right? Mine. And trust my husband, you're loyal to me. No. That reminds me. Party ọ̀rẹ́ ìgbà wo ni ná? Not only weekend. Weekend. Okay. So, on plan láti lọ, right? Kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ party alẹ́? Mi ò lè lọ náà, èmi ti sọ fún bó ṣe sọ fún mi ni mo sọ fún pé èmi ò lè lọ party alẹ́ o. Anything evening night, count me out. Come on, kò sí nǹkan tó bá dé ńbẹ̀. Ó dẹ̀ yẹ kó mọ̀ pé anything tá bá ṣe ń lé ló máa ń lose wa. Ìgbà míì, I think the last time we did a day before. So there's nothing bad in you extending same kindness fún
ọ̀rẹ́ tó wà ń bẹ náà fún wọn náà. I'm married, she's not. Moreover, I didn't even prepare for it. Me or lasho me or me anything to mama will. Ekbele married woman. I will get you something. Don't want anything. I'm gonna get you something tomorrow. Before weekend, okay? Are you serious? Yeah, I'm serious. I'm faking lot of. Yeah, I mean, she's a good friend. Could come to one of our party. Okay, if you insist. Yeah. Baby. Okay, time for work is over. We do this tomorrow. It's my time now. Okay. Kim. Yeah. Really so. Even the most careful can still fall victim. See how elegant you are. Yeah. Because, I mean, you to be Ogbon. Just look at yourself. Come on. You want to turn off, daddy? No, it's okay. And thank you for buying me this gorgeous dress. You know, I am the fashionista in this house. Ain't it what gets when one always like fashionista. Fashionista. Okay, sorry. Yeah, so okay, fine. Yeah, Titi, I'm alone. I'm tired. Time to learn now. Can you let me know if my fit party sale? Babe, relax. Should we already answer by Ibato she birthday she was there. Okay, fair return kindness by racing up at me okay, she party lale now. But just go. When she pick my low shop nìkan. It's not bad, okay? So yeah. Tí ẹ jáde kúrò lè ṣe ṣọ́ọ̀bù nìkan ni owó nìkan ló ráyè. Ṣé owó nìkan ló láìkí ni? Tí ẹ lọ enjoy ṣùgbọ́n. Yeah. So babe. Easy baby. Easy baby. Oh my God. Oh my goodness. Just go, my worry. Mo bá drive but I mean, Jenko allow it could dale ṣùgbọ́n. So I can have your girls' night out, right? No, baby. I love this gentleman mood. I know, right? Okay. Babe, I am for you, son, okay? Oh, yeah. I love you so much. Okay? Yeah. Ijesha! She get! Babe, drive softly, okay? Okay, Jesse. Oh. Easy at all. Yo, it ain't sure. More good life. We wish you all the best. Thank you. Okay. Oh my God, the love is massive, guys. Thank you so much. You're welcome. Atinuke, I appreciate you. God bless you. I love you. Rachel, thank you so much. God bless you. You're welcome. Ademi, I appreciate you. You're amazing. Lágbára Ọlọ́run gbàládùra pé a máa rí bára wa ṣe o. Thank you guys so much. God bless you and I love you. We love you too. Okay, babes, let me just buttress what she said. Thank you so much, guys, for coming. Thanks for all of the invite. It's fine. You know, as I'm a friend to I, a friend to get. Welcome. Yo, busy. Like really? What time to want to birthday me? That's all kind of mama we share. Your makeup, some play. So guys, I must not chop session the big with the shop. don't give up. It's Friday. Yeah. I can't wait. We're in the game. Can't wait also. Right. It's Hello. Hi.
Kí ló lè fẹ́? Okay, wait. Ṣé n pè náà? Kò píkì kọ́, kí ló dé, kí ló máa ń ṣe tó fi píkì kọ́? Kò tún píkì kọ́. Ṣé kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mo rò? Àbọ̀ fẹ́ gbé nǹkan gbẹ̀yìn mi. Rárá ló máa jẹ́. Àánú náà kò lè ṣe irú ẹ̀ fún mi. Jẹ́ n tún pé. Kò pick up mi now. No now, no. Possible now. Tí fún lọ́rọ̀ wọ́n fẹ́ dé, ó ṣe wọlé sí ni, ó tún bèrè small chop náà. Why? Ìgbà olóyè tó fẹ́ máa lọ kí ló dé? Bó ṣe débì báyìí ni kó o tẹ̀ sí lo 10 minutes gan sẹ́yìn. What's going on? I'm sorry, I have to go. No. Tinuke, you can't tell me you are going. No, please, I'll make it up to you. I'll make it up. Oh my Lord, Toto. You think everything is about money? No, I have to go. You just want to koko see me. All right, babe. Put me to watch Dele. All right, darling. All right, bye. It's fine. Don't let that one bother you. Of course, guys. Let's party! Yay! Oh my God! DJ, give us some soft music. Ojú mi náà ló ṣe lọ ni. Ó ṣe lọ lójú mi sí náà ni. Kí ló wá lè ṣẹlẹ̀ báyìí? Pick now. Ọ̀gá ẹ má bínú o. Ṣé rí inú ọ́fíìsì mi mo wà bẹ́ẹ̀ ni. Mo dé rí òjijì kan kó ń lọ kó ń bọ̀ mo kàn rò pé bóyá ẹni ò fẹ́ wá yán lẹ́ni àbólè ló wọlé. Mo wá rí pé èyí ni mi lọ kí mi bọ́ sí ìsì ṣé ń ṣe exercise ni. So, jọ ìdúró mi bóyá rí mi báyìí. Mo jẹ ẹni tó ń work out àbí? Ṣé nǹkan ò máa ṣe é? Ṣé nǹkan tí mo fi ẹ́ ṣọ́ ilé? Get out! Má bínú o. Ṣé wá! Ìyàwó mi nígbà tó jáde ṣó rí anybody pẹ̀lú ẹ̀ níta. Ọ̀gá ṣe bí ní bá ń sílẹ̀kùn mọ́tò kí n dẹ̀ tún mẹ́sẹ̀ yan gan kí n tún kó wọlé kí n tún ṣe báyìí ó dàbọ̀ kí inú mi gan mi dùn pé irú yìí là máa rí wá ní rí báyìí. So nǹkan tó sọ fún mi ni pé o ò yẹ ní ọkùnrin kankan ní tó wá bá níta àbí tọ́jọ́ jáde papọ̀. Àìrọ̀ madam nìkan ló lọ. Madam nìkan ló lọ. Madam nìkan ló jáde. Get out. Ṣé sì? Now. Látẹ̀kàn. Time now. Kò píkọ̀. Does it even make sense? Ta ló ń. Okay. Ó ti dé. Okay.
Ọ̀gá Màdámù ti padà dé. Ọ̀gá. Màdámù káàbọ̀. Yes. Ta ló wà kọ́ big ways ni. Jọ́nà. Ibo ló ti ń bọ̀? Excuse me. Irú question wo nìyẹn níbo mo ti ń bọ̀? Ṣé ìwọ kọ́ ló ní kí n lọ sí party ni? Àmọ́ over gan kí ló dé tó fi pè mí 10 missed calls? Why you calling me like that? Ibi pé ìjayàwó nìyẹn. Èmi pè ẹ́ 10 missed calls. The pick. Party ni mo wà. Party. Ariwo wà ńbẹ̀. How do you expect me to know my phone was ringing? What in by? Hello? What in Shira? Come close. Come. I can smell it! What's the bias for? Ibo ló ti ń bọ̀? Listen, ṣé máa ń fagbáná ni? No, I need to understand. Kí ló máa ń worry ọpọlọ ẹ? Ṣé o wà okay? Kí ni gbogbo rubbish tó ń sọ yìí? Mi wà okay, but ìwọ tó wà okay. Sọ fún mi tó ti ń bọ̀. Ìwọ ló ní pé kí n lọ sí party. I didn't want to go there. Kí ni mo fẹ́ ṣe láti fi tẹ́ ẹ lọ́rùn? What exactly is your problem? What do you want? Mi ò fẹ́ lọ party ọ̀hún náà. Ìwọ náà ló force mi. Kí n máa lọ. And now you are accusing me again bí mo ti ń bọ̀ báwo? Kò lọ party. Please, I'm tired. Going inside, ẹ̀fẹ̀ tẹ̀ máa gbọ́rọ̀ rúùn tó ń bẹ́ tó ń bá mi tó ń bọ̀. I'm tired náà lóòótọ́. I'm tired. So, mo ń bá ẹ sọ̀rọ̀. Olówó tired. How many times ló ṣe? Nǹkan lọ́mọ jẹ́ kéèyàn sí ìyàwó fẹ́ ni o. Màdámù tún ti mú sí ìnáwó lè kú sí aláìtàlá màdámù dàgbà. Abájọ náà ẹ̀jẹ̀ rúru ló ń ṣe ọ̀gá kó bí ń lọ kó bí ń bọ̀. Ó ti rí ẹ́fídẹ́ǹsì rẹ̀ ní pé màdámù ti la sí. Òde pàtí ọ̀nà ó bẹ̀rẹ̀ sí ni máa pè mí kí ló dé? What is that? Today let's be bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ fún. Ibo ni mo lọ? Ṣé mo fẹ́ lọ sí pàtí ọ̀nà náà tẹ́lẹ̀ ni? No be you dey pressure say make I go. Mo sọ fún ẹ, mélòó ló ṣe? You don't answer me. Round mélòó mo ṣe? Tó fi ní o ti rẹ̀ ẹ́. Ìwọ mo ń bá ìṣòro ta, o lè wá sínú ilé, o fi mílẹ̀ síta. What nonsense? All right? Nonsense. Jason. Kí ni? Kí ni problem? Kí ni colour problem ẹ gangan? What is your problem? Let me know. Make it make sense. Kí ló fẹ́ gangan? Wọ́n ní kó lè sá ó sá. Wọ́n ní kó ju wọn wẹ̀ sílẹ̀. Ó jù sílẹ̀. Kí ni nǹkan tó fẹ́ gangan lọ́wọ́ olè? Make it clear to me. Make it shut up. Let me talk, please. Let me talk. I didn't want to go to this party. Mi ò fẹ́ lọ. Ìwọ yìí náà ló insist. Ó ní pé kí n lọ. Mo dé party láì dé party. Ó bẹ̀rẹ̀ sí ní máa pè mí. You called me several times. Ẹ̀mí tí ẹ ti já. Mo ò bẹ́ẹ̀ kan ṣe é ni. Only for me to get home. Ó tún bẹ̀rẹ̀ sí ní máa harass me. I didn't spend 10 minutes. I didn't spend 5 minutes at that party. Rouse your shiwo nose. What are you saying? What are you shouting all about for? O spend 5 minutes, abi? But o ti sọ fún mi. Ọ̀dọ̀ ta ló lọ? O ti ṣe ìranù. O ti ṣòṣì. O ti ṣe ìranù. Your insecurity oozing everywhere. Tó bá jẹ́ energy yìí ló ń fi sí di iṣẹ́ ẹ̀ ni. A ti máa ga jù báyìí lọ. A ti máa kọ́lé tó tóbi ju eléyìí lọ. Kí ló dé? Kí ló ṣe èso fẹ́ pa mí ni? Fẹ́ pè mí lẹ́mìí ni? Ọmọ dàrán báyìí o. Ọmọ dàrán o. Mo ṣe já sí báràkì. Everyday náà wọ́wọ́wọ́wọ́ wọ́n mọ̀ jà sáà ni. Màdámù ti fẹ́ pọ̀kọ wọn. Ọmọ dàrán o. Ṣé family village ní tẹ̀lé mi kiri mọ̀ bó bá pa wọ́n. Irewole, how are you? I'm fine. Sanity. Yeah. Can't you go inside and separate mommy and daddy? It's my mommy. Say it's my daddy. Kí n wọlé lọ ìyá rẹ àti bàbá rẹ kí n lọ bá wọn yanjú ìjà. Fún kí ni? No, they won't yanjú ẹ. Just at least check on them.
second dem so ọgbọ́n wọn ṣe ń pariwo ní sọ́ọ́dún bọ́ argument ti ṣe ń lọ ni I cannot go abeg ṣebí I dey see dem go there na knock my daddy no fight again so lọ fà. Can't you see they are disturbing the neighborhood? Àwọn neighbor gan wọ́n ti combine. Ẹ̀yin gan ẹ lè sùn. Ilé sun tó ṣe mí lànà gọdù ni. Just please check on them. Ó ń tọ́ mi gidigidi gan. Ìyàwó lè mímọ́ tí o kì í fi ọkọ ẹ̀ lọ́kàn balẹ̀. But you, no peace for me. Okay. No peace for me. No peace. That's all I want. Peace. Fi mí lọ́kàn balẹ̀. Fi mí lọ́kàn balẹ̀ kí ló ṣẹlẹ̀? O lè ní ìfọkànbalẹ̀. Torí ẹni tó bá ti ń gbá lómi sùn. You're going against a marital vow. O lè ní ìfọkànbalẹ̀ láyé. Jason, mo ń sọ fún ẹ. Mo ń sọ fún ẹ, if you don't give me peace, tó o bá ṣọ́ra, nǹkan tó ń wá nídìí àkọ́ṣù, wàá bá nídìí ewúra. I promise you that. Ìdí ewúra náà ní ká lọ sí bá. Wọ́n wá bùn ẹ̀ ká bá nídìí pounded yam àbí poundo yam. Nǹkan tó ń fẹ́ sọ fún ẹ ni pé kí kàkà kí n dúró kí n bá di ewúra yẹn. Right? Mo máa kúrò lẹ́yìn. Fẹ́! I will leave this house and I will never come back. Ebi ló fẹ́ bá nídìí ewúra bí? Ìdí pounded yam láti máa rí. Pounded yam ni. Kakọ̀ fún. Inú ni mo fi wénú o. Okay, now, ó tiẹ̀ dá bí mo ṣe bá anybody, right? So, your mom wants to kill me in this house and see, I'm ready to leave. Oh, I'm ready to leave this house and leave for good. I'm leaving. See, I'm leaving for good. Okay? Mo just cook to me. I have to leave. Okay? Ìfẹ́ ló pa mí bí ọtí o. Ìfẹ́ ló mú mi. Jason! 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 Where's your dad? Jason! Jason! You need to talk to your mommy. Mommy there is a wicked person. Ìyá rẹ̀ ti burú ju tó bá dàgbà mọ́ fi wà jọ sọ gbọ́. Open the gate! Okay. Kini? What? Kini? So I'm leaving this house. Let me just leave, okay? We cannot settle! Get that into stop! Stop! What? Kini? Kini? Well, I'm leaving this house! No! She's get for me! What? You don't know? Are you going nuts? Are you going... Where? Okay, let's see. We are not. I said leave! We are not! I'm not leaving. Let's settle this. Oh, okay. So, I said get down! I'm not going out! Get down of this car! Let's settle this! Okay, we'll settle, right? We will settle this. I'm not going anywhere. Right? Swallow. Ṣọ́ra o. Yeah. Ṣọ́ra. Ṣọ́ra o. Ṣọ́ra. Ṣọ́ra o. Ṣọ́ra láti yan. Ṣọ́ra láti yan. Ṣọ́ra láti yan kó má bà jẹ̀bi o. Ṣọ́ra láti yan. Ṣọ́ra láti yan. Ṣọ́ra láti yan kó má bà jẹ̀bi. Gbàdúrà. Ìdùmarè fún ẹ̀yàn o. Ó yá gbàdúrà. Ẹ jọ̀ọ́, ẹ lọ mú ọmọbìnrin yẹn. Òun ní kẹ́ lọ mú, òun ló pa ẹ̀gbọ́n mi o. Ó ti sọ pé òun máa pa ẹ̀gbọ́n mi, ó dẹ̀ ti rí pé òun pa báyìí. Ẹ wo, ẹ má jẹ́ kó lọ. Ẹ̀gbọ́n mi sọ gbogbo ìgbà lẹ́gbọ́n mi máa ń ké lé mi lórí pé ọmọbìnrin fẹ́ pa òun, mo dẹ̀ sọ. Mo sọ mo ní ẹ̀gbọ́n mi ẹlẹ́ ọmọbìnrin jìnnà olórí burúkú ni ó máa pa yín. Mi mọ̀ pé ó máa pàpà rẹ́yìn ẹ̀gbọ́n mi.
Ẹ wo kò sí ọ̀kọ̀ọ̀kan tó lè pa fún yín. Gbogbo voice note ẹ̀ gbogbo ẹ̀ ni máa fọwọ́dù sí èmi gangan fúnra mi mò ń bọ̀. Gbogbo voice note ẹ̀ ló wà lórí fóònù mi gbogbo bó ṣe máa ń tẹ́ ẹ̀gbọ́n mi gbogbo máa ń pẹ́ ẹ̀gbọ́n mi. Òun ló pẹ́ ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ kó lọ ẹ lọ́ bá mi mú kẹ́ pa ni o. Ẹ bá mi mú kẹ́ pa ó ti pẹ́ ògo ìdílé wa kan ṣoṣo òpópúlé rẹ̀ wá. Ó ti rí mi o ẹ gbà mí o sergeant ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi o. Ọmọbìnrin mo sọ kejì mo sọ mo ní ọmọbìnrin fẹ́ pa ẹ̀gbọ́n mi ó ní no òun kọ́ ló ṣẹlẹ̀ yóò ti pa o mo ní mo fẹ́ gbà mo ní kí n ti bẹ̀rẹ̀ ilé tó kàn ń bara jẹ́ tó ń bara jẹ́ kí ló fẹ́ kọ́ ọmọ yẹn máa ṣe tó bá ti ẹ̀rọ tẹ́nibọ̀dì ló tó mọ̀ ẹ́ I'm so sorry take heart lágbára Ọlọ́run ẹ̀mí ẹ̀ ló máa fi wọ ọmọ ẹ̀ ẹ̀rí ìfẹ́ you two you are crying sorry so sorry about this lágbára Ọlọ́run ọjọ́ máa jìnnà síra wọn. Sorry my dear sorry oh my God títí bọ́lá jẹ́ good evening. Sorry about what happened. I mean, I call you know. Mo jẹ́ gbàdúrà pé ọjọ́ á jìnnà síra. Ẹ jọ̀ọ́ lẹ́yìn tí wà o. Yeah, ọlọ́pàá ni wá. My name is Detective Wale. Yes, and I'm Detective Stella. And we are from KSOP Police Station. Yes. So, madam, without wasting much of our time, I'm gonna need you to pick a tele for few questioning. Lórí ikú tó pa ọkọ yín. Auntie, ṣé bóbìnrin lẹ́yìn náà? Ọkọ ẹ ṣe èkó kó tiẹ̀ tí ìwọlé òpó ti bí bóyá pé kínní. Ẹ ti yára ń sáré ń wá. I mean, kì í ṣe fault wa náà, a kàn ṣiṣẹ́ wa náà ni. So, kó lè help wa lórí kéèsì ikú tó pa ọkọ wọn náà ni. Exactly, it's for the so, best. we're just doing our job. Ẹ bá tiẹ̀ ní sùúrù díẹ̀, sorry. It's fine. I don't have anything I'm hiding. So kò sí reason why tí mi ò fi lè tẹ̀lé wọn. Exactly. Yeah. So sorry. So sorry about your loss. No problem. Good day. Good day. Tí èèyàn bá ń tọrọ ìyàwó ní ayé yìí, kó máa tọrọ ìyàwó alálùbáríkà. Kò dẹ̀ sí ẹni kankan tí wọ́n bí láti inú obìnrin jáde tó máa gbàdúrà irú marriage tí ọ̀rẹ́ mi ní pẹ̀lú ìyàwó ẹ̀ yẹn, tó máa pray fún nǹkan bẹ́ẹ̀ yẹn. Because nígbà tó wà láyé iṣẹ́ rí, wọ́n máa ṣe bí cat and rat yẹn. Èmi dẹ̀ máa sọ fún pé, hey guy, if care is not taken, nǹkan tó ń ṣe yìí, iṣẹ́ mi ẹ̀ gbé. Ṣé mi gbọ́ no, it's fine, kò sí nǹkan tó ṣẹlẹ̀ gbogbo. Tá bá understand yín dáadáa, nǹkan tẹ́ ń try láti explain fún wa ni pé ìyàwó ọ̀rẹ́ yín ló pa ọ̀rẹ́ yín. No, èèyàn ló pa, kí ló tẹ̀ ń ṣe báyìí? Ẹ ṣe sùúrù, mi sọ pé òun ló pa o. Mi sọ bẹ́ẹ̀ o. Ẹ lo ọ̀rọ̀ kan cat and rat then because cat máa ń pa rat ni. No, mi mọ̀ yẹn o, mi mọ̀ ibi tí cat ń pa rat ni. I don't know anything about that. But mi kàn sọ ní pé ṣe ti rí ìgbà tí ọ̀rẹ́ mi wà láyé, bó ṣe máa ń ṣe, bí ìyàwó ẹ̀ ṣe máa ń ṣe sí, ẹ ti understand? Àwọn ìwà tó máa ń wù sí, ó fẹ́ fara pa bíi pé ká sọ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè pa ọkùnrin. But mi sọ pé òun ló pa ọ̀rẹ́ mi o, mi sọ bẹ́ẹ̀ o. We are not saying the same thing, man, please. Kò ṣe kankan lájọ́ sọ o. Ọ̀rọ̀ wa ń December Yorùbá tẹ́kàn ń lò ló yàtọ̀. Ẹ̀kẹ́ tí ó jọ pé ó ṣe pé òun ló ṣe. Yorùbá ni. Okay. Yorùbá ni. It's fine. Mi sọ pé òun ló pa o. Once again, Care boy, it's nice having you. Thanks for the time. Tàbá tó ní ìdí one or two. Máa jẹ́ kẹ́ mọ̀. Oh, okay. Alẹ́ ọjọ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀. Ibẹ̀ mo wà mo ṣe sí géètì fún madam kó wọlé. Mo kàn gbọ́ kí ọ̀gá pariwo ni. Who slept with you? Mo wá fi ọpọlọ àgbàgbé pé madam náà yàlé ń ta ni. Ọ̀gá wa kàn. So ibi kan wá ti ń sọ̀rọ̀, madam kan bínú wọlé ni. Ọ̀gá náà kàn bínú tẹ̀lé lẹ̀. Next thing bẹ́ẹ̀, ọ̀gá jáde pé kí n sí géètì, madam mọ́ sí géètì, madam mọ́ sí géètì. Mo sá sí géètì fún bí ọ̀gá ṣe driver àti madam ni o. Òkú ọ̀gá náà bá gbé wọlé àti bẹ́ẹ̀ láti lù sí ọ̀gá. Sorry.
Èmi ní gbogbo àlàyé kí mo ṣe fi wà látàlẹ́ ògùn rẹ̀ màdámù ló pọ̀ ga. Ìyá wọn ló pa. Màdámù ló pọ̀ ga torí pé síìtì ni ibẹ̀ ni mo wà nígbà tí ọ̀gá sọ pé who slept with you ṣe bí màdámù dè sọ̀rọ̀ bí wọ́n ṣe bínú jáde rẹ̀ nìyẹn méjèèjì náà bá sọ pé ọ̀gá ti kú ngbà kan fi apádà wálé. Ẹ ṣáà ń confirm ẹ̀ fún wa pé ìyàwó wọn ló pa wọ́n. Màdámù ló pọ̀ ga. Màdámù ló pọ̀ ga. Bí ó bá ìṣèwù kẹ̀hùn mọ́ àmọ́ mi máa burú o àyàwó ọ̀gá burú àwọn nǹkan ni wọ́n máa ń gbẹ̀mí ọ̀gá gbóná I'll kill you tọ́gà máa ṣe ló kí mi ọ̀gá wọn ọmọ gbọ̀n báyìí ní ara wọn yìí lélẹ̀ wọ́n máa ń fún wọn sọ̀rọ̀ all the signs ọlọ́jọ́ kan àárín tọ́mọ yìí tó bẹ̀rẹ̀ sí ní ké I know it and mama and papa you know dey eat e dey fight wọ́n sì àbí ọmọ yìí ni kì í sì sọ ọ̀gá ni mo fa wàhálà it's madam. Wow. Madam ẹ fi time ọ̀gá rẹ̀ sọ pé tó bá pa mí madam ṣe àmì pọ̀ ni wọ́n máa fún wọn wàhálà gan tó bá dà pé mo parọ́ ẹ̀rí olúwo ẹ̀rí ìfẹ́ my love tell the police now. I'm sorry Eri with everything she has said how true. Yes, everything I'm saying is true. Wow. So you mean your mom actually killed your dad? So sad. Detective. Yeah, how was it? Detective Wale. Yes, how far? Everything is the same. How are you? Good. Everything is totally the same. The same? Yes. Well, you know, can't repeat same thing on it. Yeah, come on. Maybe? Come on, don't mind. Excuse me, sir. What's it? I love your mother. That was a big. A big, sir. Calm down. Whoever, bẹ́ẹ̀ ṣe tọ́gbọ́ òjì dèdè padà. Wọ́n ní mo ṣe wà yìí, ó ní dọ́gà promise mi. Ọ̀gá mi ti sọ fún mi, mo lọ wọ̀n mí. Kí wọ́n ra ọ̀kadà fún mi pé mo fẹ́ ra ọ̀kadà. Wọ́n ní kí mo fẹ́ máa fi ṣe, mo ní mo fẹ́ máa fi ṣe despise rider. Tí mo fowó tí mo fi dájọ́. Ọ̀gá sì ṣèlérí fún mi. Wọ́n làwọn á rà fún inú oṣù ìgbà ẹ̀ wọ́n promise pé àwọn rà fún mi pé nǹkan gbé fáwọn tí ọmọ wa tí wọ́n máa fi ṣe despise ni wọ́n máa dájọ́ rẹ̀. Ní kú wọlé ní tó bá gẹ̀rọ àbọ̀dẹ́rẹ́. So sorry about that, Sammy. Wọlé ní bá gùn. Sorry, but I mean, madam. Okay, gbogbo kan tó ṣẹlẹ̀ yìí, báìkì yẹn ló dún ẹ̀yìn jù, right? Rárá o, kì í ṣe báìkì o. Oh. Kì í sùn, púpọ̀ ọ̀gá dùn mí. Mrs. Akinyemi, why did you pa ọkọ yín? Ẹ̀mí kan mi mọ̀. Ẹ̀mí kan mi mọ̀ bá mo ṣe máa pẹ́ ní tí mo bí wọn fún. He's the father of my child. I don't do that. Ní ọjọ́ yẹn, nítòótọ́ èmi àti ẹ̀ alágúmẹ̀t. Ó dẹ̀bi wípé òun fẹ́ máa lọ tẹ́lẹ̀. Mo ń try láti calm ẹ̀ down ní pé kọ́tà lè resolve àmì kébìlì. Ó park sójú ọ̀nà. Ó lè bẹ̀rẹ̀ sí ní máa bú mi lọ sọ̀rọ̀ sí mi. Èmi náà dẹ̀ sọ tèmi padà. Mo dẹ̀ wá sọ fún pé lórí tàtàdé yìí. Mi ò ṣe mọ́. I'm out of this marriage. Ẹbí mi lọ. Kí n fi wọ̀n ẹyin báyìí. Orí kọ̀ọ̀kan mi ti ṣubú ti forí balẹ̀. Ẹ̀jẹ̀ ti yọ. Èmi àti àṣẹṣe máa lágúmẹ̀t. Kí ni mo fẹ́ gbọ́kọ́ mi fún kílẹ̀ rẹ̀ mi? I don't get nothing from killing them. Èmi kò fi mọ bọ́ ẹ̀gbọ́n mi. Wait, how is it even possible? Pé lórí pé ẹ̀ ń argue, lórí argument lásán, ó máa para ẹ̀. I swear on everything I have, èmi kọ́ ni mo pa Jesse. Èmi kọ́ ni mo pa. On several occasions, tèmi àti ẹ̀bá ní any little misunderstanding. Ó máa ń fẹ́ try láti máa ọ̀tá rẹ̀ tí bá sọ fún pé mi ò ṣe mọ́. Ó máa try láti máa ọ̀tá rẹ̀ so that yẹn máa fi mọ̀ bí yẹn máa fi pé yẹn máa ń jẹ́ kí ara mi balẹ̀ ni àbí yẹn máa ń jẹ́ kí n kó ọ̀rọ̀ mi jẹ.
He does it every time. Èmi kọ́ ni mo pa. Mo ní kí wọ́n bá yín bóyá ẹ máa lè jẹ́wọ́ fún mi. Bóyá mo máa lè help yín ni. But since you keep saying the same thing, tó bá ti di Wednesday wọ́n máa charge in the court. So I think by Wednesday we won't meet. Àmọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Ṣebí lọ́jọ́ yẹn. Get out! Get out! Get out! I've told you, I am not going to that house. Right? I am not coming back to that house. Go home. Everybody want me. I am, yes. Everybody want me. Look at me, I'm mad. Yes. Calm down, we're in the middle of the road. Let's go. I don't care. I'm sorry, I don't care. I am not coming back to the house. I am not. Everybody want me. Yes. I don't care. Go to fashion. Okay. Yes. If that's how you want it, okay, then I'm done with you. Yes. I swear to God Almighty, on my life, my daughter's life, my mother's life, I am done with you. And so, what is the end of what you want to do? Over sorry, daughter. Over sorry, daughter. What did you say? Your man control it. If you have bipolar, you control it. But Rara also right there, shoe. You want to go look to me, Abby? Any little thing, I'm sorry for you, don't do it. I don't know why. She will call over for me. Did I want to go to the party? You want to over for me? Will you insist making love with them? Let's resolve this amicably. Let's resolve this amicably. Kí ló tún fẹ́ tí mi ò ṣe fún ẹ? Mo ti manage láti joy. Bí yóò máa sàn lára ẹ, kàkà bẹ́ẹ̀ ó ń lé sí ni. Egungun ẹ̀ ń lé sí, ó ń dìde sí ni. Kí ló ṣẹlẹ̀ tó fẹ́ nà mí ni? Ó yá nà mí now. I'm done. Right? You wanna let me? I'm going back to the house now. I'm picking my daughter and I am leaving you for good. What are you going to do? Get out! Listen, stop. Kayo. Jason. How come you didn't hear me? Jason, Kai now. I was joking, babe. I was joking. Jason, yeah. Sorry, nǹkan tí mo sọ fún ọ. Mo ti ń sọ̀rọ̀ yìí ti pẹ́. Marriage is not a do or die affairs. Kí ló wá ṣẹlẹ̀? Ta ló fẹ́ gba ẹ̀ gbọ́ báyìí? Èèyàn mélòó ló fẹ́ rojọ́ fún tó máa gbà ẹ̀ gbọ́? Sórí lè tó kóra ẹ̀ sí àkọ́nà kò yọ ẹ̀ o. Torí mo tẹ̀ mọ́ kó tí mo lè sọ sí. Ta ló la fẹ́ rojọ́ ẹ̀ fún tó fẹ́ gba ẹ̀ gbọ́? Lẹ́yìn Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn lọ́ọ̀yà mi rò pé nǹkan mi wà tá lè ṣe sọ̀rọ̀ ìbá ibi tó dé yìí. Ìtọ́ ló máa ṣe o. Àkọ́kọ́ kò fún wa lọ́ọ̀yà tó dájú o. Àtàtìlẹ́yìn Ọlọ́run nìkan ni o. Lọ́pọ̀ gbọ́dọ̀ kó sí bó ká ṣàánú mi. Tí ó ṣàánú mi mọ́ mi bàbá yìí. Ṣọ́ra o. Ṣọ́ra o. Yeah. Ṣọ́ra. Ṣọ́ra o. Ṣọ́ra o. Ṣọ́ra láti yan. Ṣọ́ra láti yan kó má bà jẹ̀bi o.
gbàdúrà 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 k'Èdùmàrè fún ẹ̀yàn o. Ó yá gbàdúrà 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 kó lè bínú ire.